ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. الحمد لله الذي يهدي من يشاء ويضل من يشاء، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó fi wá mọ̀nà lọ sínú ẹ̀sìn Islam, ẹ̀sìn àlàáfíà. Ọba yìí òun ló ṣà wá lọ́kọ̀ọ̀kan tó wá fi ìfẹ́ rẹ̀ àti ìfẹ́ ẹ̀sìn rẹ̀ sí wa lẹ́mìí. Ó ṣà wá ni ẹni Ọlọ́run bá sì ti ṣà tó bá ti fi mọ̀nà, kò sẹ́nìkan tí ó sọnù mọ́. ẹni tọ́lọ́run bá ti sọnù, ẹni tọ́lọ́run bá ti sọnù, ó sọnù náà nìyẹn, kò sẹ́ni tí ó fi mọ̀nà. Ọlọ́run ọba tó wá ṣà wá ní mùsùlùmí òdodo, tá a gba Koran gbọ́, tá a gba hadisi gbọ́, tá a ń tẹ̀lé sunna nabi. Ọlọ́run ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o. Islam tó lálàáfíà tá nabi mú wa, Ọlọ́run má jẹ́ ó tán nínú ẹ̀mí ẹni kọ̀ọ̀kan wa, má jẹ́ ó tán nínú fámìlì wa, má jẹ́ ó tán lára àwọn ọmọ wa àtàwọn ẹbí wa. Àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. ẹ jẹ́ á lọ lè mọ̀ pé ọ̀rọ̀ tó dáa jù téèyàn máa ń gbọ́ òun náà lọ̀rọ̀ tán bá fún yàn lérí ẹ̀ nínú Al-Qur'ani àti sunna. ẹ rí Al-Qur'ani náà Ọlọ́run ọba aláàgbé kalẹ̀ fún wa kó lè bá máa gáìdì wa, ká má bàa sórí burúkú láyé àtijọ́ àlìkìyàmà. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ Al-Qur'ani náà kọ́ lọ́mọ́ mọ́ kó nínú sẹ̀mí wa. èyí tó dáa jù lẹ́yìn Qur'an òun náà ni sunna nabi wa Muhammad, ojú ọ̀nà nabi. ìtí wọ́n pè ní sunna ni pé bá nabi ṣe ni wọ́n pè ní sunna. pọ́rátíkà ìtọ́lọ́wọ́n bá Allah ní ká wá ṣe láyé. sunna náà kọ́lọ́mọ́sàjì ó yé wa, tó bá yé wa kọ́lọ́njẹ́ á lè tẹ̀lé. kọ́lọ́wọ́n wá pa wá lérí ẹ̀sìn Islam, kọ́lọ́mọ́jẹ́ á di kèfèrí nígbẹ̀yìn ayé. gbogbo ohun tí sọ̀yàn di kèfèrí pátá kọ́lọ́mọ́jẹ́ á karabọ̀ kankan bẹ̀. ẹ wá rí tí wọ́n ń pè ní bídíà, àdádálẹ̀ ni. àwọn kan máa pè lẹ́sìn, wọ́n yẹ pé bídíà lẹ́sìn. gbogbo ohun tá a bá ti ń ṣe tí ọ̀lẹ́rìí ni wọ́n pè ní bídíà. ànábìsì ní bídíà inú náà ni lèyàn parí sí, torí pé òun nígbà Ọlọ́run ní kó tẹ̀lé ànábì, ìwọ wá ń ṣe mí, ọwọ́ lọ fẹ́ lè gba ládá tí wọ́n fi kalẹ̀. ládá tí wọ́n fi kalẹ̀ fáwọn tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà ànábì ni. àdádálẹ̀ kọ́lọ́mọ́sà yọ ọ́ kó nínú sẹ́mi ẹni kọ̀ọ̀kan wa. gbogbo àwọn tí ó ti yé kọ́lọ́mọ́sà bá fi yé àwọn náà. mo kí àwọn ìmáàmù wa ní mọ́sálásí wa, àdúrà mi gbà, abẹ́rẹ́ àdúrà ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà jẹ́ ó gbà. mo kí gbogbo àwọn elétò, mo kí gbogbo àwọn àlùfáà, mo kí gbogbo àwọn sheikh, àwọn mashayikh kiram tí wọ́n ń bẹ ní ìjòkó. mo kí àwọn brothers wa àtàwọn sisters wa. àláfíà Ọlọ́run, àánú Ọlọ́run kọ́lọ́mọ́sà jẹ́ ọmọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. ètí wọ́n ní kágbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ní ṣókí, torí ṣókí lásọ nínú ọ̀rọ̀ àwọn Shia. àwọn wo ni wọ́n ń pè láwọn Shia? manhum ash-shi'atu wa ma hiya aqaiduhum. àwọn wo là ń pè ní Shia? àwọn wo ni àwọn àdìọ́kàn wọn? irú Islam wo làwọn ń ṣe? àtàṣàyọ̀ wọn ní ìmọ̀ ṣẹ̀sìn àwọn Shia ni wọ́n pè ní tàṣàyọ̀. wa dinu jadid, ẹ̀sìn tuntun míì ni jaa ba'da rasuli sallallahu alaihi wasallam. lẹ́yìn ìgbà tá Ànábì kú láyé, òun náà ni ẹ̀sìn náà dé. wa huwa al-i'tiqadu, ẹ̀sìn náà ní tí wọ́n pè é òun náà ni pé bí imamati aliyin radiyallahu ta'ala anhu ba'da rasuli sallallahu alaihi wasallam bila fasl
wa nafyu al-imamati ani Abi Bakri wa Umara wa Uthmana ridwanullahi alayhim ajma'in. wọ́n ní tí wọ́n ń pè ní kéèyàn gbẹ̀sìn ṣíà òun náà ni ìládìí ọkàn ipe Ali ibn Abi Talib igbá kẹrin àwọn sahaba ipò òun ni ìmáàmù tọkàn lẹ́yìn ìgbà tí ànábì ti lọ. bá ànábì ṣe lọ yẹn Ali ló yẹ kí ó máa darí Islam, kìí ṣe Abubakar, kìí ṣe Umar, kìí ṣe Uthman. ìtí wọ́n pè ní tashayyu' òun náà ni nafyul imama anil khulafa athalatha. Abubakar àti Umar àti Uthman wọn lẹ́tọ̀ọ́ láti jẹ àlífà lẹ́yìn ìgbà tí ànábì lọ. ìtí wọ́n pè ní ṣíà nìyẹn. lẹ́yìn náà takfiruhum, àwọn sahaba tí wọ́n ní wọ́n lẹ́tọ̀ọ́ sí àlífà yìí Abubakar, Umar, Uthman, wọ́n gbà pé nígbà tá ànábì kú èrìtàdù wọ́n ti kú ní inú Islam, wọ́n ti di kèfèrí. ẹni wọ́n fẹ́ gbẹ̀sìn ṣíà ní tí wọ́n gbàgbọ́ ní sọ yẹn o. tí wọ́n bá ní àwọn ṣíà wọ́n pọ̀ ní Iran, wọ́n wà ní Iraq, wọ́n wà káàkiri àgbáńláyé. ẹ̀sìn wọn Islam tiwọn òun náà ni pé Ali òun náà ni àlífà nàbì lẹ́yìn ìgbà tá nàbì lọ. ẹ̀yọ́ mayami irú ròrí yìí kí ni túmọ̀ ẹ̀? àtẹ̀símíyẹ̀tù بالروافض الشيعة يسمون أنفسهم باتباع علي رضي الله تعالى عنه. àwọn Ṣíà táwọn yìí wọ́n á máa pè wọ́n ní rawafid. à ń pè wọ́n ní rawafid yìí kí ló dé tí wọ́n pè ní rawafid? látara rafada yarfudu. wọ́n nítorí pé rafadu imamata Abi Bakri wa Umara wa Uthman. rafada ó ní pé wọ́n takò, wọ́n kọ̀ sílẹ̀, wọ́n gbé jù sílẹ̀. wọ́n láàmà pé wọ́n ní rawafid nítorí pé wọ́n gbé jù sílẹ̀ yìí pé Abubakar kò lẹ́tọ̀ọ́ kó jẹ́ àlífà, Umar kò lẹ́tọ̀ọ́ kó jẹ́ àlífà, Uthman kò lẹ́tọ̀ọ́ kó jẹ́ àlífà. àwọn rọ̀fádọ̀ ìmáàmátà wọn, àwọn rọ̀fádọ̀ rẹ̀ ni wọ́n fi ń pè wọ́n ní rawafid. yìí pé ìjàmbá ni Abubakar ṣe, ìjàmbá ni Umar ṣe, ìjàmbá ni Uthman ṣe. Ali ìhun ló yẹ kó jẹ àlífà lẹ́yìn anabi wa Muhammad sallallahu alaihi wa sallam. nígbà wọn ti wá ṣe jàmbá yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àtàwọn sàhábà tó tún kù tí wọ́n fọwọ́ kún àlífà wọn, tí wọ́n kún wọn lọ́wọ́, wọn nígbà tí wọ́n ti wá jẹ àlífà táwìn wọ́n ti wá kú nínú ẹ̀sìn wa. èyí tí wọ́n pè ní ṣíà náà nìyẹn ní ṣókí ẹ̀rì. lẹ́yìn náà wọ́n ti wá di kèfèrí, lẹ́yìn náà wọ́n ti dẹni ebú, wọ́n ti dẹni táwọn ọmọ gbé ṣépè, wọ́n sì ti di ọmọ náà kan tó jáde láyé. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa, gbogbo àwọn sàhábà pátá ni wọ́n pè ní kèfèrí lẹ́yìn Ali àtàwọn ọmọ rẹ̀ Hasan àti Hussein àtàwọn mẹ́ta nínú àwọn àgbà sàhábà Al-Miqdad ibn al-Aswad àti Abu Dharr al-Ghifari àti Salman al-Farisi. àwọn mẹ́ta yẹ wọ́n lẹ̀. báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀? ṣe rí àwọn Ṣíà àtàwáwì oríṣiríṣi ni wọ́n. báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀? nashhatul madhhabi shi'i, wọ́n láwọn Ṣíà yìí wọ́n bẹ̀rẹ̀ ojú ọ̀nà wọn àtẹ̀sẹ̀ tuntun wọn yìí nígbà tí ànábì lọ tán. nígbà ó dàsìkò Ali radiyallahu ta'ala anhu ọlọ́run bá yọ́nú sí wọn. wọ́n ní hawala yahudu hadima islam. àwọn Júù tó jẹ́ pé wọ́n bá nábì fà á ní Madina, tó jẹ́ pé wọ́n hàn nábì léèmọ̀, wọ́n fẹ́ pa ní Islam, wọ́n fẹ́ pa iná sunna nábì, àmọ́ wọn lágbára torí pé ànábì ń bẹ láyé. nígbà Abubakar ń bẹ, ipa àwọn ọ̀ka, Umaru débẹ̀, ipa àwọn ọ̀ka, bó ni wọ́n ṣe rí Umaru sí. nígbà tó wá di pé Uthman débẹ̀, tó jẹ́ pé àwọn ọmọ ìyá kan àwọn ni wọ́n sá gbìyànjú láti pa Uthman. ikú Uthman bin Affan òun náà ni àkọ́kọ́ fìtínà lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam, ní fìtínà tó ga jù.
àwọn Yahudi wọ́n wá rí pé àwọn mùsùlùmí èdè àìyedè díẹ̀díẹ̀ tí ń bẹ láàrin wa látara pé ṣé ká kọ́kọ́ gbẹ̀san lára àwọn tí ọ̀pá Uthman ni àbí ká kọ́kọ́ yan àléfà náà ká tó gbẹ̀san lára àwọn tó pa ẹni òkò. àwọn ṣe àwọn wá lo opportunity yẹn, àwọn Yahudi wọ́n lo opportunity yẹn, wọ́n wá rán Abdullah ibn Saba. Kí ni mo pè é? Abdullah ibn Saba òní wọ́n wá gbé dìde, wọ́n ní kó lè ṣe bí ẹni tí ó gba Islam láì ní gba Islam. Òun ló wá rú mọ́ wọn nígbà ọwọ́ wọn láàrin, ó bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wọn wípé wàgádà sàtàṣàyọ̀á, ó wá bẹ̀rẹ̀ sí ṣe kíni, ó bẹ̀rẹ̀ sí gbin ẹ̀sìn Ṣíà. wa wal qawlu bí imamati Ali, wọ́n wá ń pariwo fún àwọn tó wà ní inú mọ́ṣáláṣí, nínú àwọn tó kù nínú àwọn mùsùlùmí wípé ìsìláàmù tá ń ṣe yìí àwọn àkọọ́lẹ̀ kan bẹ tá nábì ti kọ sílẹ̀ o. ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọn ò fura sí o, àwọn kan ní wọ́n fi pamọ́ o. wọ́n ní kí lè àkọsílẹ̀ náà, ó ní imamatu Ali ni, ó ní Ali tó jẹ́ ọmọ ọ̀nkù ànábì tó tún jẹ́ ọkọ fún ọmọ ànábì Fatima, òun là nábì ní kó jẹ́ àléfà lẹ́yìn. Yahudi ní sọ bẹ́ẹ̀, Yahudi tó sínú ẹ̀sìn Islam ó fẹ́ máa wá dájọ́ tí ń bẹ nínú ẹ̀sìn Islam. ní wọ́n sọ fún gbogbo àwọn tó wà ń bẹ̀ pé ẹ rí i pé Ali òun yàtọ̀ láàrin àwọn sàhábà yòókù, ẹ rí i pé Ali bó ṣe wà yẹn ọjọ́ ànábì, ẹ rí i pé Ali ẹbí ànábì ni, ànábì sì kọ́ kalẹ̀, ànábì sọ kalẹ̀. àwọn mùsùlùmí wọn wò pé kí ni àwọn wí lẹ́nu yìí, nítorí wọ́n kọ́ kalẹ̀ yìí kò sínú Quran, nítorí wọ́n sọ kalẹ̀ yìí kò sí nínú sunna. níbo lọ́wọ́ wà ó láwọn Abubakar, Umar, Uthman, àwọn ni wọ́n fàwé náà ya, àwọn ni wọ́n fi pamọ́ nítorí láti ṣàbòsí fún Ali. Ali yìí ń gbọ́ padà tún yá, àwọn nǹkan nu wọ́n á padà sí nífẹ̀ẹ́ Ali, wọ́n wá ń kórìíra àwọn sàhábà gbà, wọ́n ń kórìíra wọn. bí wàhálà yẹn ṣe wọlé nìyẹn. Abdullahi ibn kini ibn Saba òun ni ó gbé ẹ̀sìn yẹn wá. Abdullahi náà lọ́lọ́hun jẹ́ ibn Saba. yóò mọ̀ wá pé àwọn kọ̀ọ̀kan tó bá ti rí pé ẹnífẹ̀ẹ́ Ali o, ẹnífẹ̀ẹ́ Ali o. sẹ́wọ̀n kó ànábì sì ní ká nífẹ̀ẹ́ àwọn ará ilé àwọn, ànábì sì ní ká má nífẹ̀ẹ́ àwọn sàhábà tó kù. wọ́n mọ̀ wá kó àwọn àdìsí ẹ nífẹ̀ẹ́ àwọn ará ilé onìkan ni wọ́n mọ̀ kó wá ikú ànábì sọ báyìí, ànábì sọ báyìí nípa àwọn ará ilé ẹ̀ ní Fatima, ará ilé ẹ̀ ní Ali. wọ́n wá gbàgbé pé Aisha náà àti Hafsa ará ilé ànábì ni. àmọ́ Aisha àti Hafsa wọ́n sí àwọn ọmọ àwọn Abubakar, Umar, Uthman. lọ́dọ̀ àwọn Shia Aisha kèfèrí ni, lọ́dọ̀ àwọn Shia Hafsa kèfèrí ni. wọ́n ní huma kafiratani mukhalladatani finnar, tọ́wọ́ àánú tẹ́lẹ̀ àwọn Shia ni. wọ́n ní Hafsa ìyàwó ànábì àti Aisha ìyàwó ànábì ọmọ náà ni wọ́n sì pẹ́ ná kọ́dà wọn ò ní jáde mọ́. ìyàwó ọ̀gá wa, ìyàwó ọ̀gá tiwọn náà bí wọ́n ṣe ń sọ ló jẹ́ àbọ̀ pé wọ́n wá da nǹkan rú ni wọ́n ṣe Muslim. èyí lè jẹ́ mùsùlùmí òdodo kọ́ mọ̀ pé ìyàwó ọ̀gá rẹ̀ ní kèfèrí. wọ́n ní ìyàwó Aisha oníṣìnà ni. èyí lè jẹ́ mùsùlùmí òdodo kọ́ mọ̀ pé ìyàwó ọ̀gá wa ní oníṣìnà. wọ́n ní kọ́dà tó bá dìgbẹ̀yìn ayé nínú àwọn eléré àwọn wọ́n padà dìde nínú sàárè káyé tó parẹ́, yóò wá jí Aisha nínú sàárè, yóò wá nínú ẹlẹ́gbàá ṣìnà lẹ́nu rẹ̀ lọ́hùn. àwọn eléyìí wọ́n wọnú ẹ̀sìn láti dẹ̀sìn rú ni. wa shi'atu ikhwatal iman, àwọn Shia àtàwáwì eríṣiríṣi ni wọ́n. àwọn kan bẹ tó jẹ́ pé Zaidiya ni wọ́n ń pa wọn. àfàwọ̀ al-Baghdadi wọ́n ní inna rafidata ba'da zamani Ali radiyallahu anhu arba'a. wọ́n nígbà tí Ali lọ tán wọ́n pín sí mẹ́rin. àwọn kan wọ́n pè wọ́n ní Zaidiya, Shi'atun Zaidiya. wọ́n pa àwọn kan ní Shi'atun Imamiya, wọ́n pa àwọn kan ní Shi'atun Kisaniya, wọ́n pa àwọn kan ní Gulatu Shia. ṣẹlẹ̀ àwọn Zaidiya yẹn àwọn pọ̀ ní Yaman, àwọn Imamiya àwọn pọ̀ ní Iran. Imamiya ni pé àwọn gbà pé àwọn ìmáàmù 12 Ali àti Hasan àti Hussein àtàwọn ọmọ Hussein wọ́n wá pé 12, wọ́n làwọn ni Ànábì yàn
ipe kí wọ́n máa gbapò lọ́wọ́ ara wọn tóun bá jáde láyé tí Ali bá ṣe kí ni tó bá ti kú kí Hasan ó gbà tásán bá ti kú Hussein ó gbà Hussein bá ti kú wọ́n sàkà gbogbo wọn ń padà wá kà wọn àwọn náà ń pè ní ìmàmíyà sẹ́yìn rí àwọn kìsàníyà ọ̀kan làwọn yẹn náà gùlátò ṣíyà àwọn yẹn wà àwọn gùlátò ṣíyà yẹn àwọn ni wọ́n sọ pé khanal aminu wọ́n ní Ali ibi táwọn fẹ́ràn rẹ̀ dé wọ́n ní Jibirilu tí Ọlọ́run bá ní kó fún anabi ní Quran wọ́n ní Jibirilu yẹn al-amin ó ṣe jàmbá khanal aminu ó jàmbá Jibirilu jàmbá wo Jibirilu ṣe wọ́n ní Jibirilu wọ́n ní kó fún Ali ní Quran ó wá lè fún Muhammad ibi àwọn tó bá ti wọn dé ni àwọn yẹn ní Ali gangan òun náà ní Ọlọ́run gangan ní Ali ń padà gbé àwọn fídíò kan wá tí wọ́n bá ń edit àwọn sẹ́yìn kọ́lọ̀ mọ́sá ìjẹ́ ọ̀rọ̀ ọ̀run ọ̀kan ní wọn ní Iran ó sì yanu ó ní Ali rabbuna yawmal qiyamah. wa Ali ibn Abi Talib rabbana yawmal qiyamah. Ali ibn Abi Talib rabbana yawmal qiyamah. ẹni tó bá dijọ́ al-qiyamah ó ní Ọlọ́run ọba tẹ́ ń retí tẹ́ fẹ́ rí yẹn ẹ̀ kàn ní pé Ali ní ó yọjú sí yín torí Ali gangan Ọlọ́run ọba aláàyè rẹ̀ padà ló di Ali ṣẹ́rí téèyàn bá wò pé iṣẹ́ tí Ìbílísù ń ṣe ó tún jù yẹn lọ nínú ìṣẹ̀mí ọmọ èèyàn ẹ̀mí yìí àfikọ́ lọ́wọ́ bá mójútó tó bá ti gbàgbọ́ yóò máa wùwàkiwà ni yóò sì máa ṣèṣekúṣe nǹkan tẹ́ ẹ̀rù pé èèyàn lè ṣe tẹ́mi bá ti ní kéèyàn ó ṣe èèyàn máa ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣé wàá rí àwọn Shi'atul Imamiyya yìí àwọn náà ni wọ́n ń pè ní Shi'atu al-Ithnay Ashriyya àwọn yẹn lọ́pọ̀jù àwọn ní galibiyatu Shi'a al-yawm àwọn ni wọ́n pọ̀jù lẹ́ni 90% àwọn ará Iran àwọn Shi'a tawil Shi'atu al-Ithnay Ashriyya orúkọ wọn nìyẹn nígbà míì wọ́n máa ń pè wọ́n ní Shi'atu al-Imamiyya sábà pé méjìlá ní international bí àwọn ìmáàmù méjìlá tí ànábì kọ kalẹ̀ pé ká máa jẹ́ àléfà lẹ́yìn òun ànábì tí mo gbà tẹ́nì kọ̀ọ̀kan wọn máa kú ó ti mẹni tí wọ́n máa jẹ́ àléfà lẹ́yìn ẹni kejì sẹ́ni pé ó já mọ̀ pé irọ́ wọn ṣe kí ni irọ́ wọn pa nígbà wọn bá ní lágbájá lọ́kàn lẹ́yìn lágbájá lọ́kàn lẹ́yìn lágbájá ìjà ànábì mọ́jọ́ tẹ́nì kan ó kú sọ́mọ̀ bí ọmọdé ọkọ̀ kú ní àbí bàbá tí ó fi wá tó àléfà yẹn kalẹ̀ adáta àwọn afáàfin máa ń sọ fún wa pé gbogbo àkáìdù wọn káàdìbà khadi'a musayyafa irọ́ ni gbogbo ẹ̀ látòkè délẹ̀ tó dáwọn Yahudi ń pa irọ́ wọ́n gbé àwọn ọ̀rọ̀ náà kalẹ̀ láti fi ba ìsìláàmù jẹ́ tó gẹ́gẹ́ bí àṣà ọlọ́run man yahdihillahu fahuwa muhtadi fahuwal muhtadi ẹni tọ́lọ́run bá ti fọ̀nà mọ̀ ní ọ̀mọ̀nà ẹni tọ́lọ́run bá sọnù kọ̀tẹ́ ẹni tó fi mọ̀nà àwọn kan gbà tàn jẹ́ Abdullahi ibn Saba nínú àwọn tí wọ́n ń bẹ lásìkò náà wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé Ali òun náà ni imam àwọn khalifa mẹ́tẹ̀ẹ̀ta àbòsí ni wọ́n ṣe fún Ali lẹ́yìn náà wọ́n yí Quran padà Quran tá nábì fi kalẹ̀ kí wọ́n kà fún wa o látara bẹ́ẹ̀ wọ́n ti di kèfèrí torí wọ́n ti takò àkọọ́lẹ̀ ànábì gbogbo àyà tó wà lásìkò ànábì gbogbo ẹ̀ náà lárí inú Quran ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbà tọ́rọ̀ wá rí báyìí àwọn Shi'atu al-Ithnay Ashriyya yìí àwọn náà láṣọ̀rọ̀ wọn púpọ̀ lẹ́ni nítorí àwọn ni wọ́n pọ̀ jù láyé àwọn náà wọ́n wà ní Iran wọ́n wà ní Iraq wọ́n wà díẹ̀ ní Saudi Arabia àwọn díẹ̀ wọ́n wà ní Kuwait àwọn díẹ̀ wọ́n wà ní Yemen wọ́n wà káàkiri ayé àwọn náà ni àwọn tó wà ní Lebanon wọ́n wà ní Syria wọ́n wà ń bẹ̀ wọ́n wà láfíríkà náà ẹ̀rí wọn ní Burkina Faso díẹ̀díẹ̀ ẹ̀rí wọn ní Benin Republic wọ́n wà ní Nàìjíríà wà yìí náà jama àwọn náà ní ìjọ àwọn Zakizaki tó wà ní Zaria Zakizaki tí ìjọba ti malé àwọn ni àwọn tó wà ní Lebanon ní lòun tẹ̀lé yìí sì ń tẹ̀lé àwọn tó wà ní Iran ló jẹ́ pé ńgbà wọn mú àwọn èèyàn pè láti Iran ipò ìmọ̀lọ́wà kọ́mọ̀ wọ́rì àwọn máa dáàbò bò scholarship lọ́wọ́ lọ́wọ́ òun fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́ba lóde lọ́ba ní Islam tá à ń ṣe kìí ṣe Islam mọ́ Islam ṣe àlọ́ wọn máa ṣe wọ́n sì wáá kó owó fún adáhàm alahil owó tẹ̀yìn ó rí tí ọmọ wí nǹkan míì níbi ẹ̀sìn yé àwọn Haúsá dé sẹ́yìn lè rò pé Haúsá kan lè wá gbarú ẹ̀sìn tá à ń sọ yìí wọ́n wá pọ̀ rẹpẹtẹ táwa náà tá a máa rí wọn ní eré íńtánẹ́ẹ̀tì rẹpẹtẹ
abẹ́lẹ́ ọ̀kọ́lọ́mọ́sá bá fi wọ́n mọ̀nà o. Kí ni èrò wọn náà ni pé àwọn fẹ́ wo Islam nígbà wọn bá ti dẹ̀yàn ara yín táwọn bá ti dẹ̀yàn ara yín kọ́ra yín nígbà táwọn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n ṣépè lé Abubakar táwọn kan táwọn ṣàdúrà fún táwọn kan ṣépè lé Uthman Umar táwọn kan táwọn ṣàdúrà fún wọn láì Abu Hurairah wọn ló gbòòrò ni wọn lọ́dún 3 péré ló lò pẹ̀lú ànábì àdìsí yìí ti wá pọ̀ jù gbogbo àwọn kọ́kọ́ yìí ó wà lórí íńtánẹ́ẹ̀tì rẹpẹtẹ tẹ bá dé èèyàn tí ń bú Abu Hurairah nílẹ̀ Yorùbá àbí ń bú sàhábà tíra àwọn táwí ní ká àwọn tó jẹ́ alùsùnà wọ́n gbógun tì wọ́n torí ṣìyàn àgbà pé gbogbo àwọn tó wà ní ayé tí wọ́n bá ti ṣẹ̀ṣẹ̀ táwọn ń ṣe kèfèrí ni wọ́n àwọn nìkan ni Muslim ló sì jẹ́ pé àsìkò táwọn náà lọ́wọ́ yìí kéèyàn ṣọ́ra láti mọ kàǹkan lórí íńtánẹ́ẹ̀tì kéèyàn ṣọ́ra láti mọ ra tíra kéèyàn ṣọ́ra láti mọ ra wíẹ̀sì kéèyàn mọ jòkó táwọn afásùnà kọ́mọ bá ṣàgbákò kọ́mọ bá sórí ibú o ọlọ́mọdé sórí ibú tọmọtọmọ ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa àníyàn wọn náà ni pé àwọn fẹ́ wo ẹ̀sìn Islam wọ́n wá ń pàpè mọ́ra yad'una annana nuhibbu alal bayt ipe àwa la nífẹ̀ẹ́ ara alẹ́ ànábì Abubakar ó kórìíra Ali Uthman ó kórìíra Fatima Umar Khattab ó kórìíra àwọn ará alẹ́ ànábì wọ́n wá ń fìyẹn ṣe gbóró tí wọ́n fẹ́ máa fi dànkan rú àwọn tá a wí sí wọn ò kórìíra ara wọn wọ́n máa ń ṣe dáadáa síra wọn wọ́n fẹ́ ọmọ láàrin wọn afusọ oyin ọmọ Umaru ni anabi fẹ́ Aisha ọmọ Abubakar ni anabi fẹ́ torí ìkórìíra àwọn sàhábà méjèèjì yìí náà ṣe kórìíra àwọn ọmọ tí wọ́n bí kódà wọn bá jẹ́ ìyàwó tí wọ́n sùn ti anabi wa Muhammad sallallahu alaihi wa sallam afusọ ìyàwó tí ń sùn ti anabi ni Aisha ìyàwó tí ń sùn ti anabi ni anabi sì ni khudhu nisfa dinikum inda hadhihi al-umaira anabi ní ìdajì ẹ̀sìn ẹ̀mú lára Aisha kánabi ò tó lọ. àwọn àgbélẹ̀rọ ìtàn burúkú ni wọ́n gbé kalẹ̀ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa àwọn tá a wá wí yìí wọ́n ní àwọn náà wọ́n ti ń yọjú wẹ́rẹ́wẹ́rẹ́ nílẹ̀ Yorùbá èmi ò tí ì rí fídíò wọn àmọ́ yìí ti ń gbọ́ ọ́díò wọn ọ̀kan jò ní ọ̀yanu pàgàdà ó ní àwa Yorùbá ṣíà àwa Yorùbá ṣíà wọ́n ti dé wọ́n ti wá ńlọrin wọ́n ti wà lọ́yọ́ wọ́n ti wà láwọn ìlú mi náà nílẹ̀ Yorùbá ń bí àwọn díẹ̀díẹ̀ ń bẹ lẹ́kọ̀ọ́ àmọ́ wọn kìíní kan tán pé ní àtàkìyà òun náà ni qawlun wa fi'lu ghayri ma ta'taqid ká máa fi ẹ̀sìn yẹn pamọ́ láàrin àwọn èèyàn tá a bá rí i pé wọn ò ní fẹ́ràn rẹ̀ títí tí a fi tàn wọ́n tí wọ́n fi gbà á èyí ń bẹ nínú àwọn àdìọ́kàn wọn tó ti jẹ́ pé tó bá wọ mọ́sálásí yọ̀bá yín kírun àmọ́ tó bá padà dénú ilé yóò tún nǹkan rẹ̀ kí padà tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ Abubakar tó bá rí i pé ẹ̀yin tẹ́ ń sọ ẹ̀yẹ sára wọn yóò ní radiyallahu ta'ala anhu yóò ṣàdúrà fún bọ̀ tó bá dé pé àwọn ara wọn ni yóò ní Abubakar la'anatullahi alayhi ní ti máa ń jáde lẹ́nu wọn nìyẹn gbogbo àwọn sàhábà pátá ni wọ́n máa ń ṣépèlé láàárọ̀ tí wọ́n bá ti jí tí wọ́n fẹ́ sàtáyà wọ́n ṣépè kán tó sálámà run wọ́n ṣépè tí wọ́n bá ṣépè láwọn sàhábà wọn ò nírun lọ́dọ̀ títí wọn eléyìí náà ti tó kọ́dà bàbá sọ̀rọ̀ mí mọ́ èyí ó ti mọ̀ pé ẹ̀sìn yìí dínú Yahudi ẹ̀sìn Yahudi ni ẹ̀sìn àwọn Yahudi ni nínú àwọn àkídà wọn ẹ̀yọ́ mayami àkídàtu imamati ithnay ashara min alil bayt wọ́n ní nínú àwọn fámílì ànábì àwọn gbà pé àwọn ní imam àwọn ní khulafa àwọn ní àrólé ànábì binassin min rasulillahi sallallahu alaihi wasallam ànábì dídì sọ́kótó kú ni ipò tí ma ti jáde láyé Ali lọ́kàn lẹ́yìn Ali ọkàn Hasan lẹ́yìn Hasan ọkàn Hussein ó di mélòó jama ó di mẹ́ta Ali ìlà àkọ́kọ́ imam wọn là Nábì lọ sọ bẹ́ẹ̀ yìí ń jáde láyé báyìí Ali ní kẹgbẹ́ síbẹ̀ lẹ́yìn náà Hasan ó di mélòó lẹ́yìn náà Hussein ó di mélòó lẹ́yìn náà àwọn ọmọ Hussein kò sáwọn ọmọ Hasan níbẹ̀ ẹ̀rí máa ń ṣe fabricate rọ yẹn ṣé àwọn ọmọ Hasan sáwọn òye sáà lòlùbẹ́ẹ̀tì bóòlù ànábì ṣe wá mú sáìdì kan tó wá lọlé fún wọn ní sáìdì kan tá a bá yọ mẹ́ta kúrò nínú méjìlá mélòó ló kù jàmá àwọn mẹ́sẹ̀ẹ̀sán yòókù ó wá jẹ́ ọmọ Hussein alákọ̀ọ́kọ́ nu wọn Ali Zainul Abidin ẹlẹ́ẹ̀kejì Muhammad Al-Bakiri ẹlẹ́ẹ̀kẹta Ja'far As-Sadiq
ẹlẹ́ẹ̀kẹrin Musa al-Kadhim, ẹlẹ́ẹ̀karùn Ali Ridha, ẹlẹ́ẹ̀kẹfà Muhammadu Jawad, ẹlẹ́ẹ̀keje Aliyu al-Hadi, ẹlẹ́ẹ̀kẹjọ Hasan al-Askari, ẹlẹ́ẹ̀kẹsàn Muhammadu al-Mahdi. wọ́n ṣe kọ́lẹ̀ náà nù. gbogbo wọn jẹ́ ọmọ Hussein, gbogbo wọn jẹ́ méjìlá papọ̀. wọ́n ní àwọn tá ànábì ní wọ́n mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ jẹ́ ìmáàmù tóun bá ti kú nìyẹn. etí Abdullahi ibn Saba yìí sọ fún wọn nù, tíra tọ́ka fún wọn nù. ó ní Abubakar àti Umar àti Uthman àwọn ni wọ́n wá yí padà. wọ́n wọ́n sì ti yí padà yẹn wọ́n ti di kèfèrí lábẹ́ ẹ̀sìn Ọlọ́run, wọ́n sì wọ́n náà wọ́n ní jáde mọ́. Abubakar Siddiq ẹ̀dá fi rú ẹ̀sìn yẹn lọ́dọ̀ àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ṣé yóò rí ibi wọ̀. kódà àwọn bàbá wa tí wọ́n ṣe Sufi tá ń pè sákìyèsí pé ká mọ̀ máa pé igi ń dọ́lọ́run Ọlọ́run dígí. àwọn bàbá wa tá ń pè sákìyèsí ká mọ̀ máa lùlù mọ́sálásí mọ́, bàndírì ká mọ̀ máa tẹ́ aṣọ ọ̀pá márùn mọ́. àwọn gan tá ń pè sákìyèsí tí wọ́n ti gbọ́ báwọn gan bá gbọ́ eléyìí sí wọn ní báwọn jà. pípẹ́ Abubakar kẹ̀ ààrẹ náà ni wọ́n bínú Abubakar débi pé wọ́n ní kọ́dà ìgbà táwọn ń bẹ nínú gáàrú Athawr nígbà tí ń lọ Madina sẹ́yìn kọ́ sásínú kòtò wọ́n ní Abubakar kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ Ànábì torí pé Ọlọ́run ọba Allah ó yin ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ Ànábì nínú Quran. wọ́n ní kẹsàn Abubakar Siddiq wọ́n dakọ̀ arákùnrin kan wọ́n kan wáyé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí yí ìtàn Islam padà ní ẹ tẹ́nìkan bá sọ̀sọ́ kú sọ nílẹ̀ Yorùbá lè ní ó lè ṣe tíraka ni. gbogbo ẹni tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ń taba àwọn sàhábà àwọn àfa àwọn àkọ́kọ́ àwọn wòlíì àkọ́kọ́ àwọn olàfà àwọn àrólé ànábì wa Muhammad àwọn tí wọ́n gbẹ̀sìn wá fún alátọ̀dọ̀ ànábì tẹ́yìn bá ti ń fẹnu bọ̀ wọn àbẹ́yẹn ń bú wọn àbẹ́yẹn ń ṣépele wọn àbẹ́yẹn ń pè yẹn káfìrí ó ń tọ̀ ń ṣe àníyàn jẹ tí ó bá jẹ́ ṣe àyọ́ máa ka tíra ṣe à yóò wà lóko òun rí tíra ká lẹ́yìn máa wọ̀ pé ha yóò ní à èyí lẹ́gbọ́ màá tún sọ mí èyí lẹ́gbọ́ màá tún sọ mí ó sì pọ̀ tí ó sọ lóòótọ́ torí wọ́n kó àwọn aburú yẹn sunu tíra rẹpẹtẹ àmúgbà tí ò sí íńtánẹ́ẹ̀tì kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọdọ́dọ̀ wa ó ti wá tipẹ́. àwọn ṣíyàn táwọn ọmọ Málíkì tí wọ́n bá jà Abu Hanifa gbogbo àwọn ìmáàmù Ahmad bin Hanbal ìmáàmù Shafi'i tí wọ́n bá wọn jà tí wọ́n kọ̀rọ̀ nípa wọn tí wọ́n ní tíra lérí wọn. sáwọn yẹn làwọ̀ wá pé àwọn yẹn la fẹ́ gbẹ̀sìn lọ́dọ̀ wọn àwọn ṣíyàn la fẹ́ gbẹ̀sìn lọ́dọ̀ wọn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam àkọ́kọ́ nínú ìgbàgbọ́ wọn ní alimamiya wọ́n sì tó bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́sàbà fún wọn mọ̀nà. Muhammadu al-Mahdi yẹn wọ́n lòun bọ̀ nígbẹ̀yìn ayé wọ́n lòun ni yóò wá wúsàárì ìyàwó Aisha yóò wá sílẹ̀gbà ipò òṣèṣìnà síbẹ̀ lọ̀rọ̀ rí jama bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ẹni bá ti kú lè wáyé mà. wọ́n ní kọ́dà yóò wá jí Abubakar àti Umar yóò jí wọn ní sàárè yóò wá ṣe wọn ní alóore ẹ̀mọ̀tánpẹ̀ ní yóò hangi wọn yóò ṣe wọn lágbélébù yóò hangi àwọn méjèèjì tí Muhammadu Mahdi bá dé lọ́wọ́ gbẹ̀yìn àwọn gbà pé ń bọ̀ báwa ṣe retí Ànábì Ìsá yẹn làwọn náà retí Muhammadu al-Mahdi nínú àwọn ọmọ Hussein sẹ́ni gbogbo àwọn ọmọ tí wọ́n dárúkọ yìí wọ́n bẹ̀rẹ̀ Hasan edere Hussein káde gbogbo àwọn yòókù náà ẹni rẹ gbogbo wọn o awliyaullah ulama'una àfáwọn ni wọn o alùsùnà ni wọn o wọn kàn lè wá àwọn ọkọ wọn wọn lọ lè ṣe kíni wọn lè kọ sínú tíra wọn ipe níta nàbì sọ nìyẹn wọn ń dáadáa parọ́ mọ́ wọn àwọn onímọ̀ sí gbogbo tí wọ́n kọ yẹn. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tẹkifíru sahaba nínú àwọn àdéhọ́kàn wọn tí wọ́n dé pété ìbá ti di ṣíà ní tí wọ́n gbàgbọ́ òun náà ni pé lójúmọ́ òun ọ̀gbọ́dọ̀ mọ́ ṣépè láwọn sahaba tó wọn bá ṣépè láwọn sahaba nígbà tó wọn ò kí irun zuri àbí wọn ò kí irun fajiri àbí wọn ò kí irun magribi yọ mọ́ ṣépè lé wọn ìpè yẹn gangan ni ó ní ìbádà yóò jí láàrọ̀ báyìí yóò ní la'natullah ala Abubakar ala Umar wa Uthman wa Hafsa wa Aisha kọ́dà bí wọ́n wọnú Islam ẹ̀yọ́ máa yá mi tí wọ́n fẹ́ wọnú ẹ̀sìn Islam ti wọn sọ wọ́n náà ní Islam ẹ̀ tí wọ́n fẹ́ wọnú ẹ̀sìn Islam ti wọn ó ní tí wọ́n máa ń wí tí wọ́n fi ṣépè láwọn sàhábà àwọn abẹ́rẹ́ pé Islam rú èwo lẹ́yìn wá ń ṣe yìí fídíò kan bẹ tí wọ́n padà gbé wá sí ètò yìí nínú àwọn ṣẹ́yà ni owó láwà ní báyìí ọ̀daràn ni yóò mọ̀ lọ ayé àtàdé sí mọ́ra wọn tó bá gbàsọ yìí Buhari mú báyìí kò ní dùn tùmọ̀ lójú yín mọ́ tó bá gbàsọ yìí Muslim mú kò ní dùn tùmọ̀ lójú yín mọ́ yóò mọ̀ parọ́ náà ni irọ́ náà ni yóò mọ̀ fi yí i máa o
ẹnìkan tó fẹ́ gba ìsinsìnyà nínú àwọn tí wọ́n innocent tí wọ́n kó sí wọn lọ́wọ́ òun láti Morocco wọ́n fẹ́ gba Islam ó wá sọ fún pé tó wọ́n fẹ́ gba Islam kọ́ mọ́ wí tẹ̀lé òun ashhadu mo jẹ́rìí an la ilaha illallah ipe Ọlọ́run ọba Allah nìkan lọ́ba tó yẹ ká máa sìn nítumọ̀ tọ̀dọ̀ tí wà lèmi ń tún yẹn o òun nìkan ló sì lẹ́tọ̀ọ́ sẹ́sìn yẹn wahdahu la sharika lah Ọlọ́run ò lórogún eléyìí kọ̀ dẹ́tì àbí la shabiha lahu èyí táwọn fi kún wọn ní la shabiha lahu kò sẹ́ni tó jọ Ọlọ́run wala nadhir kò sẹ́ni tó dàbí Ọlọ́run ashhadu mo sì ń jẹ́rìí anna muhammada ipe anabiwa muhammad rasulullah òjíṣẹ́ Ọlọ́run ọba ni wa ashhadu mo ń jẹ́rìí annahu sayyidul anbiya wa khatamah wa khayrul khalq ajma'in mo sì ń jẹ́rìí pé anabiwa muhammad ni eléri gbogbo àwọn anabi Ọlọ́run òun náà ló gbẹ̀yìn wọn òun náà ni ẹni tó lóore jù nínú gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run wa ashhadu adébí à ń lọ wa ashhadu mo ń jẹ́rìí anna amiral mu'minin ipe eléri àwọn mùmíní aliya táǹpẹ̀ ní ali waliyullah wòlí ọlọ́ni wa ashhadu àwọn àgbàyẹ kó tẹ́lẹ̀ yàbí àmọ́ àyèfi kún tá a bá fẹ́ múyàn sínú ètò bá fẹ́ gba ìsìlámù lọ́dọ̀ wa pọ́pọ́ ń bá rí ibẹ̀ ó ní wa ashhadu mo sì ń jẹ́rìí mo sì ń wí náà lẹ́ni ọmọ wí tẹ̀lé wọn o mo ń jẹ́rìí anna fatimata ipe fatima azahara ọmọ anabi ẹni yẹn ní àpọ́nlé wa abnaaha al-ma'sumin àtàwọn ọmọ rẹ̀ tí a ti sọ́kù nínú àṣìṣe lọ́la àwọn ọmọ Fatima àwọn Hasan Hussein àtàwọn ọmọ àwọn méjèèjì a ti sọ wọn ò lè ṣiṣẹ́ hujjatullah àwọn náà ní ẹ̀rí Ọlọ́run lérí ilẹ̀ lẹ́yìn náà wa ashhadu mo tún jẹ́rìí anna Aba Bakr adébíyà ń lọ tọ́wọ́ fẹ́ gbẹ̀sìn ṣẹ́yà ní tí ó fi wọlé nìyẹn anna Aba Bakr ipe Abubakar wa Umara àti Umaru wa Uthmana àti Uthman wa Aishata àti Aisha wa Afsa àti Afsa fi nnar ọmọ náà ni wọn. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له لا شبيه له ولا نظير لا شبيه له ولا نظير جل جلاله أشهد أن محمد رسول الله أشهد أن محمدا رسول الله صلى الله عليه وآله وأشهد أنه سيد الأنبياء وأشهد أنه سيد الأنبياء وخاتمهم وخير الخلق أجمعين وأشهد أن أمير المؤمنين عليا وأشهد أن أمير المؤمنين عليا ولي الله صلوات الله وسلامه عليه وأشهد أن فاطمة الزهراء وأبناءها المعصومين حجج الله صلوات الله عليهم أجمعين أشهد أن أبا بكر وعمر وعثمان وعائشة وحفصة في النار sẹ́ni pé ẹ̀sìn yẹn ó ti já ọmọ bíi títí ń bọ̀ èyí tó sọ yẹn ṣe ànábì ló fi lé àwọn sàhábà lẹ́nu ni àbá àwọn sàhábà ló fi lé àwọn tábìín lẹ́nu àkàdìbù irọ́ ní gbogbo ẹ̀sìn wọn báwọn ṣe ń wọ ní ọ̀sìn ṣíyà nìyẹn gbogbo àwọn ọmọ sákìsàkì ní sáríyàn yẹn gbogbo ọ̀rọ̀ tí ń sọ yóò fi wọn lẹ́nu kò fi wọn lẹ́nu rárá nítorí pé ìmọ̀ ti gbàgbàkúgbà ìsọkúsọ lókun téèyàn máa ṣe kí ni téèyàn máa sọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbà tí ọ̀rọ̀ wa rí báyìí ẹnì kọ̀ọ̀kan wa á wà ní bùkátà sí kádàkùn torí tọ́lọ́wọ́n ọba wa ká lè mójútó ẹ̀sìn ọlọ́wọ́n ọba wa nínú àwọn ìgbàgbọ́ wọn òun náà ni tekfiru sahaba wa la'anuhum ká máa ṣépè láwọn sahaba ká sì máa pè wọ́n ní kèfèrí especially àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ àgbà sahaba ẹ̀yọ́ máa yá mi àwọn sahaba tí wọ́n yọ kú mbẹ́ tí wọ́n yẹ pa àwọn kèfèrí òun náà ni al-Miqdad ibn al-Aswad Miqdad àti Abu Dharr al-Ghifari àti tanilẹ́kẹta
Salmanu Al-Farisi àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n yọ àwọn yẹn kú kí làwọn yẹn ṣe tán fi yọ wọ́n kò sẹ́ni kankan tó mọ̀ ẹ̀yọ́ mayami ọ̀kan nínú àwọn àgbà wọ́n pè ní Al-Kulayni sẹ́ni gbogbo nǹkan sọ yìí pátá àti nǹkan máa kà yìí ó wà nínú tírà àwọn tí wọ́n kọ́ lẹ̀ ní o òun tó yàtọ̀ sáwọn Sufi díẹ̀ o sẹ́ni àwọn Sufi tiwọn àwọn yẹn sábà sọ igi ń dọ́lọ́hún ọlọ́run digi láàrin èrò nígbà tí wọ́n bá wà nù yàrá pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ fún lọ́wọ́ ni wọ́n máa ń ṣe kínní ni wọ́n máa ń yọ sọ àbí Tìjàníyà kan tó bẹ́ẹ̀ sìn kó ní kájọ pàdé ní LTV àbí MITV àbí Ìlọrin TV ipe afẹ́ máa ṣàlàyé ìtàǹpẹ̀ ní tẹ́ríbíyà àbá Tìjàníyà yóò lòun ní wá nítorí èmi ọkàn bíi pé tá a bá fẹ́ gbowó tẹ́ríbíyà ní Tìjàníyà torí èmi náà ṣe rí ẹ̀yin náà sì mà bó la kí là máa ń wí kí ni ìgbàgbọ́ wa igi ń lọ ọlọ́run dígí ni kí ni eléyìí Allah gbogbo nǹkan Allah ṣé àgbà Tìjàníyà ní ó láyà láti lọ lè sọ lórí tẹlifíṣàn kò lè sọ o àwọn ṣé à ń sọ o lórí kébù wọ́n ń sọ lórí tẹlifíṣàn wọ́n ń sọ lórí íńtánẹ́ẹ̀tì àyàkó wọ́n ní ọ̀kan nínú wọn wọ́n pè ní Al-Kulayni ó ní kana nasu ahla riddatin ba'da an-nabiy sallallahu alaihi wasallam ó ní lẹ́yìn gbàtà nàbí lọ́tà gbogbo àwọn sọ̀hábà tó kù ó ní gbogbo wọn padà ṣe rídà wọn padà bẹ́sẹ̀ sẹ́yìn wọn padà fi Ìsìlámù lẹ̀ wọn làbọ̀ kí fi Ìsìlámù lẹ̀ pẹ̀lú ìjọba tó ṣe yẹn Umaru wọn ló ti fi Ìsìlámù lẹ̀ pẹ̀lú ìjọba tó ṣe yẹn táàjọ ń kà nínú tíra àwọn bàbá tiwa táwọn kọ́ wa láti ibùtìdáyì àti ìdádi àti tánáwì àtàwọn jàmíà àti tá lọ wọ́n ní rán gbogbo ẹ̀ wọ́n ní gbogbo wọn ti di kèfèrí lẹ́yìn ànábì o Usman bin Affan gbogbo owó tọ́lá sínú ẹ̀sìn yẹn wọ́n ní ó ti di kèfèrí lẹ́yìn ànábì o wọ́n láwọn àwọn mẹ́ta péré àwọn náà làwọn mẹ́ta tí mo dárúkọ yẹn gbogbo àwọn tíra yẹn àwọn náà ni wọ́n kọ́ fúnra wọn àwọn ǹtàn yẹn àwọn náà wọ́n sọ fúnra wọn ẹlẹ́kẹta akídàtú ṣàìyàtú fil Qur'an alukur'ani ta dìmú yìí alukur'ani ti wa tó bẹ̀rẹ̀ láti ibi Fatiha tó parí sí suratu Nasi yẹn wọ́n ní sẹ́yẹ́rẹ́ alukur'ani yẹn wọ́n ní àwọn sọ̀hábà àwọn àgbààgbà sọ̀hábà wọ́n ti yí padà ọ̀tọ̀ ní tí wọ́n gbélé wa lọ́wọ́ àwọn kan nù wọ́n ní kur'ani tí ànábì filẹ̀ gan kò sí lọ́wọ́ wa nǹkan mà dé jama ẹ̀rí pé kan ti dé kẹ́nìkan gbélé ìgbọ́ kó lóun ti ṣíà àbí kẹ́nìkan máa sọ pé ṣé ṣíà yìí ṣe mùsùlùmí ni ayédàkọ́jẹ́ pé ṣíà ni ọ́ àbí kọ́jẹ́ pé ojú ẹ̀ dúdú ọ̀ọ̀kà nípa ṣíà àtàwọn àkídà wọn ọ̀dòkótì wọn ọ̀gbọ́rọ̀ wọn bẹ́ẹ̀ ni ọ̀làǹfààní sí wọn níbi wọn ti ń sọ̀rọ̀ àbí kó sì jẹ́ muhanid ni pé ọmọ pé ṣíà ọ̀dà àmọ́ òun ọ̀ máa lo àwọn ẹ̀rí wọn àtàwọn tíra àwọn fẹ́yìn alùsùnà torí pé àwọn ọ̀tá alùsùnà tó ga jù láyé ṣíà ni wọn àwọn ni wọ́n parọ́ mọ́ Sheikh Ibn Taymiyyah àwọn ni wọ́n parọ́ mọ́ Sheikh Muhammad bin Abdul Wahhab àwọn ni wọ́n parọ́ mọ́ Abu Hurairah àwọn ni wọ́n da Sahih Bukhari àti Muslim ro àti gbogbo àwọn tíra ẹ̀sìn wa torí pé Yahudi náà ni wọ́n tẹ́lẹ̀ àwọn fẹ́ dá gbogbo ẹ̀rú kẹ́mọ́rì kan sí wọn tẹ́yìn bá wọn ń bìlífù gbogbo ohun táwọn ṣíà ń sọ àbáwọn tí wọ́n ka tẹ́lá ṣíà sẹ́wọ̀n pé ẹ̀sìn ọmọ bọ́mọ yẹn lọ́wọ́ ni nítorí ti gbé dání lẹ́sìn tọ́lá làáfíà yóò di téyìn ó gbéjú sílẹ̀ padà nígbà yẹn bá ti gbogbo púpọ̀ tí yẹn bá ti ka ìkàkùkà láàṣẹ fúnnámọ́ gbogbo àwọn tó ń fẹ́ spread àtẹ̀ṣẹ́yọ̀ tí wọ́n fẹ́ spread ẹ̀sìn ṣíà nílẹ̀ Yorùbá àtúnṣe wọn amójútó wọn kọ́dà àtún fún àwọn ilé-ìjọba lọ kí ni mo wí jàmá àtún fún àwọn ilé-ìjọba Ìlọrin ìjọba Ọ̀yọ́ ìjọba Èkó á fún àwọn ilé-ìjọba lọ́wọ́ torí pé wọ́n léwu lérí ìjọba ọlọ́mọdé àbá wọn ṣe o àtọmọ wa àti àrọmọdọ́mọ wa ọ̀kan nù wọn wọ́n pè ní Al-Kulayni ó ní tíra kan tó pè ní Al-Kafi tíra yẹn wà ó wà lẹ́ni nẹ́ẹ̀tì ó wà káàkiri wà lọ́ra ni ó ríra wọ́n ní indana mushafun wọ́n ní àwa ní tíra tiwa Kùránì tiwa òun náà ní mushafu Fatima wọ́n pè é àdé mushafu tí gbogbo àmọ́ àwọn náà tí wọ́n ní mọ́sáfù tí wọ́n ń pè ní mọ́sáfù Fatima alayhi assalam bó ti ṣàlàyé ó ní wa ma yudirihim ma mọ́sáfù Fatima ta ló fi mọ́sáfù náà Qur'an náà ta ló fi hàn ta ló fi mọ̀ yín mọ́sáfù fihi mithlu Qur'anikum hadha thalatha marrat ó ní ó tóbi débi pé ó tó Qur'an tí ń tẹ̀ lò yẹn lọ́nà mẹ́ta ó ní wallah
Kulaini olóhùn fọlọ́hùn bá búra nínú àwọn àgbà ṣẹ́ àní sọ olóhùn fi ọlọ́hùn búra ó ní máa fi hì min Qur'anikum harfun wahid aráàfin ẹ̀yọ ọ̀kan nínú àwọn aráàfin tó wà nínú Qur'an ti yín kò sí nínú Qur'an táwọn sọ yìí òun gangan ni Qur'an táwọn fi kalẹ̀ ṣẹ́ni pé nǹkan ti dé jama Al-Kafi tabawo page 239 ibẹ̀ ló wà èyí tí wọ́n tẹ̀ ní Tehran ni òun náà ní capital kí Iran 99% ara Iran ẹ̀sìn táwọn ń ṣe nìyẹn o tí wọ́n bá wá sí hajj tẹ̀rọ pé wọ́n wá sí hajj wọ́n kàn wá takiya ni wọ́n lò wọn ò bìlífù hajj yẹn o wọ́n kàn wá tí wọ́n sì débi sàárè anabi wa Muhammad sallam sábà pé ẹgbẹ́ anabi wọn sàn Abubakar àti Umaru sí wọ́n sálámà sí anabi assalamu alayka ya Rasulallah tí wọ́n sálámà tán wọ́n ní la'anatullah ala Abubakar la'anatullah ala Umar fẹ́ lọ́kàn tasi Sheikh Uthayfi Imam Uthayfi lọ́ tasi létíjọ́ kan wọ́n fẹ́ bẹ̀rẹ̀ kutuba jimá ni baba ń ka Quran lọ́wọ́ baba kan gbọ́ tí ń sọ lẹ́yìn pé la'anatullah ala Abubakar la'anatullah ala Umar baba ṣe change kutuba tán fẹ́ ṣe ni ẹ̀ ní bá kó ya wọn lọ́dún náà ẹ̀yin sọ wá fẹ́ ya olórí burúkú ayé àwọn sọ̀hábà nábì tí wọ́n wà pẹ̀lú ànábì tí wọ́n bá ànábì jagun ẹ̀sìn tí wọ́n dúró ti Islam tí wọ́n gba Islam fún wa ẹ̀sìn wàá gbàgbà kú gbàgbọ́ yín tá à ń sọ yín náà ti kò sójú yín àkọọ́lẹ̀ bú náà ni àkọọ́lẹ̀ bú tí wọ́n kọ́ọ́lẹ̀ ṣẹ́ẹ̀sì rírọ́ tẹ́ ẹ bá ń rìpítì ẹ̀ tíra rọ́ tẹ́ ẹ bá ń tẹ̀ tẹ́ ẹ dáwọ́ ẹ̀ dúró àwọn èèyàn padà gbà ó tẹ́ ẹ bá ń rìpítì rọ́ tẹ́ ẹ dákẹ́ àwọn èèyàn padà gbà ẹ bá ti wá rówó ná sí i kó tó wá jẹ́ ìlú tẹ́bi wà lẹ́rú sí ń bà wá pé Nàìjíríà ebi ń bẹ ilẹ̀ Haúsá ebi ń bẹ ilẹ̀ Yorùbá táwọn tá a wí tí wọ́n bá rí owó gidi tẹ́ bá gbówó fẹ́ lómi ìmáàmù mọ́sálásí mi yóò lóun ṣe Islam mọ́ pé ṣé àlọ́ wọn máa ṣe kí ni lọ́wọ́ máa ṣe gbogbo tí kún ṣe lẹ́jọ́ ayé ìtẹ́lẹ̀ náà jálàbí náà ni ló sì lẹ́pẹ́ ẹni tó bá katira àwọn ṣẹ́ àyí yóò kórìíra àwọn alùsùnà nítorí pé alùsùnà wọn ni wọ́n dúró lé àwọn ṣẹ́ àlérí báyìí àwọn ni òjì dáwà wọn fẹ́ ní òjì dáwà àwọn spread káàkiri ayé wọ́n ń disturb ṣẹ́ à inú dẹ̀ ń bí wọn kódà wọ́n wà nínú àwọn plan wọn pé àwọn padà já Saudi Arabia lógun àwọn sì ti ń palẹ̀ mọ́ ẹ̀ àti gbogbo àwọn tó jẹ́ alùsùnà ní gbogbo àgbáńláyé àwọn padà jà wọ́n lógun wọ́n ní tájẹ̀tì fún gbogbo àwọn ìmáàmù alùsùnà ní gbogbo ayé ni o kìí ṣe Nàìjíríà nìkan o ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ àmójútó àwọn ọmọ wa wọ́n ní Kùránì táwọn ọ̀tọ̀ ni o wọ́n ní àwọn àgbààgbà sàhábà àwọn ni wọ́n yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáyà tó ní í ṣe pẹ̀lú Àlí nínú Kùránì gbé Kùránì ìtẹ́gbẹ́ lọ́wọ́ yẹn gan-an wọ́n ti dàrú mọ́ yín lọ́wọ́ ọ̀rọ̀ ni mélòó jẹ́ mọ́ ọ̀rọ̀ ni méjì wọ́n kọ́kọ́ ní Kùránì tàwọn yàtọ̀ sí titi wa wọ́n tún wá ní tiwa yẹn gangan àwọn Abubakar Umar Usman wọ́n ti dàrú mọ́ wa lọ́wọ́ wọ́n nígbà tí Ọlọ́run sọ alam nashra kalẹ̀ Ọlọ́run bá ní alam nashra laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak kílọ̀kan fa iná wọ́n ní ìtọ́kàn kọ́ yẹn wọ́n ní wa rafa'na laka dhikrak bi aliyyi dhahrak bi aliyyi sahrak Ọlọ́run bá gbé ọ̀gá pẹ̀lú Àlí tó jẹ́ àna rẹ̀ Ọlọ́run wá ń sọ̀rọ̀ àna nínú Quran ẹ̀sìn àgbélẹ̀rọ ẹ̀sìn burúkú ẹ̀sìn jàmbá tọ́lọ́run sì ti sọ fún Ànábì pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun Ọlọ́run bá ní sọ orí Quran ta sọ̀kalẹ̀ yẹn ẹ má bẹ̀rù àwa la sọ̀kalẹ̀ àwa la sì sọ kò ní dàrú ọwọ́ ò ní bà nǹkan kan ò ní yin gẹ́mẹ̀ wa min aqaidihim ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa aqidatun fil hadith ṣẹ̀rí àdìsí Ànábì tá ń gbẹ̀yẹ̀wò yẹn àdìsí tá a máa fi mọ̀ tó máa Kùránì sábà pé bàbá sàdìsí Kùránì ò lè ṣe é lò Ọlọ́run wà kí mo sọ̀láta ọ̀yà bó ló ṣe kírun ọ̀hún sọ́kọ̀kọ́ fèrè kalẹ̀ kò tó rúkú ni àbó rúkú kò tó fèrè kalẹ̀ nínú súrà wo nìyẹn wà ìsóúnjálò àlá nínú súrà wo lọ́wà rákà méjì láàkì lásùbà mẹ́rin láàkì ní zuhuri mẹ́rin láàkì ní ìṣá mẹ́ta láàkì magrib inú súrà wo lọ́wà níbo láti rí jama inú hadisi àwọn ti mọ̀ pé táwọn bá ti dàdísì rú ẹ̀sìn ti ṣe kí ni ẹ̀sìn ti dàrú sẹ́sìn ọmọ wa dàrú sí jama ẹ wò gbọ́kúgbọ́ tá ń gbọ́ lẹ̀ Yorùbá yìí jama ẹ wò gbọ́kúgbọ́ tá ń gbọ́ jojúmọ́ àwọn ìyálà ìyá ìgbọ́kúgbọ́ ọ̀rọ̀ téèyàn gbọ́ tí ó sì lajú lóru tí ò ní rọrùn sùnmọ́
ibi wọn lé Abubakar kọ́ wà nínú garu Thawr nígbà tá Ànábì lọ Madina baba Kamali ọ̀tọ̀ ní tẹ́sọ̀ baba wa Adamu ọ̀tọ̀ ní tí wọ́n sọ baba wa Sheikh Abdulsalam baba wa Níwò ọ̀tọ̀ ní tí wọ́n sọ ní táwọn sọ ní pé Abubakar ló wà ń bẹ Imam Malik Shafi Abu Hanifa Ahmad bin Hanbal wọ́n ní Abubakar ló wà ń bẹ nítorí ní tíra burúkú yẹn wá wọlé táwọn afẹ́wọ́n sọ pé dákẹ́ síbẹ̀ dákẹ́ síbẹ̀ máa tún sọ tuntun fún yín tọ́ba wá sọ tán yóò wá gbé ẹlẹ́rìí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin náà rí ń bẹ́ẹ̀ wọ́n ní ká lè wo mọ́sibálà ẹ̀wọ̀n tán pé mọ́sibálà jama ilé ilẹ̀ ibi wọ́n da àwọn oúnjẹ àjẹkù àwọn oúnjẹ tí ń rún ìgbé ọmọ kékeré wọ́n ní ká máa lọ lè mú un tọ́ da ń bẹ̀ tọ́lá àwọn ṣí àwọn ti ní mọ́sibálà kan lẹ́ni íńtánẹ́ẹ̀tì tọ́jú pé gbogbo aburú làwọn kó síbẹ̀ ọkàn pírìtì ẹ̀ jáde náà ni wọ́n máa sọ ni wọ́n náà mọ mẹ́rin wá gbogbo ọdọ́ tó ń pa síbẹ̀ ni wọ́n náà máa pa wọ́n ṣiṣẹ́ lérí àdìsí gan wọ́n fa àbúrò rẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú àwọn àkàdìbù irọ́ tó nípa Imam Bukhari wọ́n fa mọ́lẹ̀ torí irọ́ tó nípa tó ṣe jẹ́ pé gbogbo tí àwọn èèyàn bá ń sọ nílẹ̀ Yorùbá ń bí nípa sọ̀rọ̀ Bukhari Muslim ẹ̀yin ẹlẹ́lẹ́ wò lọ́dọ̀ àwọn ṣẹ́yà ẹ̀ẹ́dẹ̀ pé kankan náà wọ́n jọ ń sọ kankan náà wọ́n jọ ń sọ níbi tí omi ti tẹ̀yìn wọ̀gbìn fún wa nílẹ̀ Yorùbá nìyẹn o torí pé ṣẹ́yà ọ̀tá súnà alùbídì alẹ́ Yorùbá ọ̀tá súnà tó kílókùn sí kálùbídì àkọ́ wa mú ṣẹ́yà lọ́rẹ̀ẹ́ kó lè fáìtì súnà ibi tí wàhálà ti ṣẹlẹ̀ kankan nìyẹn ló ti jẹ́ pé tíra yẹn ò ṣe gbé jáde ipe tíra yìí tí mo sọ yìí Imam Malik sọ bẹ́ẹ̀ nínú Muwatta yìí tí mo sọ yìí Imam Ahmad sọ bẹ́ẹ̀ nínú Musnad yìí tí mo sọ yìí Imam Shafi'i ó sọ ní Kitabul yìí tí mo sọ yìí ẹ lọ lè wò lọ́dọ̀ Imam Abu Hanifa ó ṣàlàyé ẹ̀ wọn ò ní ìdìfà wa kò sí ìdìfà yẹn síbẹ̀ torí pé printed papers nínú Google ṣé tíra tí ó súnmọ́ àsìkò ànábì lábìlì fún ni àbí tíra tó dé nígbẹ̀yìn ayé táwa wà yìí ṣé tíra ti sí ní ọmọ pẹ̀tà àkọ́kọ́ nírọ́ Al-Qur'ani ní iqtarabati sa'a wa inshaqqal qamar ànábì ní ọlọ́run ọba sọ fún wa yìí pé àsìkò tó wọ́n pa ayé rẹ̀ ò ní pẹ́ mọ́ o kọ́dà àmì rẹ̀ ni pé òṣùpá ti pín sí méjì o tíra àwọn ṣíyà àwọn wa ń sọ pé òṣùpá ò pín wọ́n fẹ́ dà Al-Qur'ani rú wọn lọ́wọ́ wọ́n fẹ́ kọ́ lọ́ọ̀ nírọ́ wọ́n nítorí pé kò bá sáyẹ́ǹsì mu ẹ má máa sọ ní tí wọ́n máa tako ọpọlọ là máa fi ń darí ẹ̀sìn tó bá wọnú ọpọlọ ọ wọlé tí ò bá wọ bẹ̀ ẹ̀dùn nù òṣùpá pín kọ̀ wọ ọpọlọ aláàṣẹ ni wọ́n shaqqal qamar aláàní òṣùpá pín àwọn ṣẹ́yà ní kò pín àtàwọn tí wọ́n ka tẹ́ra wọn ẹ̀yọ́ màá yá mi adẹ́gùn gbó lógìfà kò ní yẹ fún ọmọ ṣe kínní ọmọ ṣàfihàn ká mójú táwọn ọmọ wa ká máa fà tí wọ́n tẹ̀lé ká máa lè kí ó tí wọ́n lọ ká mójú táwọn ọmọ wa ká máa di olórí burúkú wọ́n ti di ṣíà nìyẹn torí ìròrí ṣíà ni wọ́n ń sọ yẹn lẹ́yìn náà ọ̀rọ̀ ṣíà ni wọ́n ń sọ yẹn ilé kí wọ́n tẹ́ wọ́n ti fi sàhábà ṣe yẹ̀yẹ́ tí wọ́n rẹ́rìn-ín kálukú rẹ́rìn-ín tí wọ́n rẹ́rìn-ín sàhábà àwọn sàhábà wọ́n yé sẹ́gbẹ́ wa bẹ́ẹ̀ nìkan nínú gbogbo wa látara bẹ́ẹ̀ èèyàn màyá mi wọ́n dàdí sí náà rú ọ̀kan nínú wa Muhammadu Hasan al-Kashif al-Ghita onápọ̀kọ̀ ẹ̀ ó ní amma ma yariwihi mithlu Abu Hurairah ó ní gbogbo ẹ̀sìn tẹ́ ẹ bá rí tí wọ́n gbà wá tí wọ́n pè ládìísì especially èyí tí Abu Hurairah gbà wá wa Samura bí bunu Jundub àti èyí tí Samura gbà wá wa Marwan bunu al-Hakam àti èyí Marwan gbà wá wa Amru bunu al-Asi àti èyí tí Amru al-Asi gbà wá falaysa lahu inda al-imamiyya min al-i'tibari miqdara ó ní àwọn kàáṣe kankan nínú ẹ̀sìn tiwa torí pé irọ́ náà ni gbogbo ẹ̀ báláwo dábàá tó yọ àdìsí Abu Hurairah kúrò ní Islam kí ló kù mọ́ jàmọ́ Islam ti tán ẹ má pé yọ̀ọ́sẹ̀ kù mọ́ ó ti tán ìrun ti dàrú àwẹ̀ ti dàrú ájì ti dàrú ó jẹ́ pé ẹni tó bá ti gbẹ̀sí sí àyẹn gbogbo àwọn tíra yẹn kò ní value ẹ̀ mọ́ kò ní wúlò fún mọ́ torí wọ́n ti da mẹ́mẹ́rù rẹ̀ rú wọ́n ti dọ́pọlọ rú wọ́n ti mú ìmọ́lẹ̀ kó nu ọkàn wọ́n ti ju òkùnkùn síbẹ̀ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa afa àwọn Hussein buni Abdul Samad al-Amili lórúkọ tiẹ̀ ọ sọ nínú tíra tiẹ̀ náà ó ní fasaha wòlá àmà saha ó ní gbogbo àwọn àdìsí sọ̀yì tó wà lọ́dọ̀ àwọn àmà àwọn onígbò ní àmà ní gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí tó kù lẹ́yìn wọn
àwọn ni khasa àwọn ẹ̀sà làwọn. ó ní gbogbo àdìsí tó lálàáfíà tó wà lọ́dọ̀ àwọn mùsùlùmí alùsùnà yẹn ó ní gbogbo ẹ̀ pátápátá ó ní kulluha wa jami'u ma yariwunahu wa jami'u ma yariwunahu ghayru sahih. ó ní gbogbo tí wọ́n láwọn gbà wá yẹn wọ́n ní kò sọ́kàn tó lálàáfíà ń bẹ gbogbo ẹ̀ pátá àdìsí ọ̀lẹ́ni àdìsí tó lẹ́ni àdìsí dọ̀ayéfà ní gbogbo ẹ̀ pátá àfi tá a bá wá kàtà wọn. tí ìbá gbèsè sí àyìn tó mẹ́ni pé tí kò ní Islam ti gbẹ̀sìn míì níta ń gbọ́ yẹn bẹ́ẹ̀ nìyẹn. kọ́lọ̀ mọ́sá bá wa fọ̀nà mọ́ gbogbo àwọn tí wọ́n ń ka tírà ṣe aláwùjọ wa kọ́lọ̀ mọ́ jẹ́ alùgbàdì aburú kọ́lọ̀ mọ́ jẹ́ ní bíránṣì wọn ní Nàìjíríà kọ́lọ̀ mọ́ jẹ́ ní bíránṣì wọn ní ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá kọ́lọ̀ bá pa gbogbo rẹ̀ kọ́ mọ́ dànkan rú mọ́ wa lọ́wọ́. aqidatuhum bi ghayri shi'a wọ́n ní gbogbo àwa tẹ́ àyè ṣe shi'a ṣẹ́rẹ́ àwọn shi'a ọ̀tọ̀ gbogbo àwọn mùsùlùmí tó kù ni wọ́n ń bá wí o wọ́n ní gbogbo wọn ní kèfèrí ni wọ́n. ó wà nínú tírà alikafi alikulaini wọ́n ní ó ṣàlàyé nínú volume 1 page 233 ó ní rìdọ́ lọ́sọ nínú àwọn ìmáàmù wọn tí wọ́n ń kalẹ̀ kan tí wọ́n parọ́ mọ́ yẹn wọ́n ló ní laysa ala millati islam gayruna wa gayru shi'atina wọ́n ní gbogbo ẹni tí ìbáṣà wa tí èsì ṣe ṣe hàn kò sí lójú ọ̀nà islam ní táwọn ń pè ní islam náà làwọn ń kà fún yìí o ṣàrọ̀ wọn táwọn ń kà yìí ibi tọ́rọ̀ ti ṣe àti ó jẹ́ pé ó dùn ún mọ̀ dé ni pé tí wọ́n náà bọ̀tọ̀ wá lè gọ́gù wípé ó fẹ́ mọ̀ nípa bìlífù àwọn ṣe à wọ́n èéfi pamọ́ torí bìlífù wọn náà nìyẹn ẹ̀sìn wọn tí wọ́n fi ń sin láwọn nìyẹn èyí ò jẹ́ kó tètè mọ̀ wípé aláburú làwọn pípò yìí àmọ́ gẹ́gẹ́ bí àṣà Ọlọ́run Abubakar ọba anabi láyé ọgbà Islam Umar bin Khattab ọba anabi láyé ọgbà Islam Usman gba Islam Ali gba Islam ẹ̀dá àlà ánìmù Ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn Hasan gba Islam Hussein gba Islam Ọlọ́run bá yọ́nú sí wọn ṣé Abu Talib gba Islam ó sì rí anabi Abu Talib rí anabi sallallahu alayhi wa sallam àbí kò rí anabi kí ló dé ọgbà Islam kí ló dé tí Abu Lahab ọgbà Islam kí ló dé tí Abu Jahli ọgbà Islam nítorí pé àkọ́mọ́ wọn pé wọ́n ṣe kí ni wọ́n jẹ́ mùsùlùmí òdodo àwọn tó ń rí ànábì wọ́n rí báyìí sòsé àwọn tẹ́ bá rí tí wọ́n gbẹ̀sìn ṣe àkọọ́lẹ̀ tó ṣe mọ́ àwọn yẹn lérí òun náà lọ ṣe mọ́ àwọn lẹ́yìn náà lérí kìí ṣe ẹ̀sìn téèyàn máa fi ọpọlọ pípé gbà kìí ṣe ẹ̀sìn téèyàn máa fi ṣe kí ni téèyàn máa fi ọpọlọ pípé téèyàn máa fi ń gbà ọpọlọ kọ̀ọ̀kan dàrú náà fi ní ẹ má lọ bí wáàsí tẹ́lẹ̀ yóò ti dàrú ẹ sì má ka tírà tẹ́lẹ̀ yóò fi dàrú ẹ má kàwé tẹ́lẹ̀ yóò fi dàrú ẹ má jòkó ti íńtánẹ́ẹ̀tì kẹ́ ẹ máa ní ẹ fẹ́ máa gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn ṣíyà wípé ẹlẹ́sìn kan làwọn náà àwọn kan wá ní alimadahabu alikhamis ni wọ́n mọ́sàbí ẹlẹ́ẹ̀karùn ni wọ́n. yu'minuna bi raj'a nínú àwọn gbàgbọ́ wọn gbàgbọ́ nínú raj'atul amwat kí náà ń pè ní raj'atul amwat òun náà ní àkúdàáyà kí náà ń pè ní raj'atul amwat àkúdàáyà àwọn ṣe àgbàgbọ́ ipe àkúdàáyà wà suratu Yasin ọlọ́run gbogbo àwọn tá a ti pa tí wọ́n ti kú kí lọ́lọ́run sọ annahum ilayhim la yarji'un ọlọ́run bá ní wọn ní padà wáyé mọ́ àmọ́ ṣé àwọn lè gbọ́ torí àyàtà gangan kò bìlífù ẹ̀ ní ọmọ wáyà yín lẹ́nu pé ọlọ́run ní inshaqqal qamar òṣùpá pín ẹnìkan sì yanu ó ní òṣùpá ò pín wàhálà ti dé wàhálà ti dé ní ìbá ní wàhálà òde àǹtara wa ni wàhálà ti dé torí tẹ̀ bá ti gbẹ̀sí sí àyẹn èyí ní bìlífù Kùránì mọ́ èyí ní bìlífù Kùránì mọ́ ọlọ́run radiyallahu anhu wa radu anhu òun ti yọ́nú sí àwọn sàhábà òun ti yọ́nú sí wọn laqad taba Allahu ala nabi ọlọ́run ni mo ti fìríjà nabi wal muhajirin al ansar ọlọ́run lóhun ti fìríjì wọn kéèyàn wá ní rọ ọlọ́run fìríjì wọn ẹlẹ́ṣẹ̀ ni wọn ẹlẹ́ṣẹ̀ ni wọn á dẹ̀ tú di wọn á tú di wọn ẹni bú sàhábà sẹ́mi ní kọ́kọ́ bú sàhábà yìí sẹ́mi làkọ́kọ́ ní kọ́kọ́ bú sàhábà àwọn sàhábà náà wọ́n búra wọn wọ́n lálàsì ara wọn àlọ́ ọlọ́run ti fìríjì wọn ọlọ́run ti yọ̀ǹda wọn ẹni tó lọ́run ti fìríjì kéèyàn máa tú láì fi ẹ̀ sẹ́yìn pé yóò bìlífù Kùránì mọ́ nìyẹn
ìgbẹ́ ẹ má sọ yẹn fẹ́ mi o màá tú di wọn. ọlọ́run ti yọ́nú sí yàn wọ́n ti dọ́mọ àlìjánná wa a'adda lahum janna ọlọ́run ti fún wọn àlìjánná ẹni tó ti fún àlìjánná wòye fún wọn. ọwọ́ ni mo fẹ́ tẹ́lẹ̀ sí di wọn. kí ẹni tí o ti mọ̀ bí òun ṣe parí kọ́ máa dájọ́ lé àwọn tí wọ́n ti fún àlìjánná kọ́ máa dájọ́ lé wọn lérí. sẹ́ni tó bá ti dọ̀rọ̀ àkídà ṣẹ́à àti ìbínú súnà kò sí déyìn lè sọ. gbogbo àwọn tádàáwò náà tó kàn abẹ́lọ́hún ọlọ́mọṣàbá ni ṣàánú wọn ọlọ́mọṣàbá ni ṣàánú wọn ọlọ́mọṣàbá ni ṣàánú wọn. Allahumma arihimul haqqa haqqan warzuqhum ittiba' ọlọ́run jí wọ́n lódodo ọlọ́run jí wọ́n lè tẹ̀lé wa arihimul batila batilan warzuqhum ijtinaba ọlọ́run jí wọ́n rí ìbàjẹ́ àtàbúrú kọ́lọ́run jí wọ́n lè jìnnà sí. ọ̀kan yanu pagala nílọrin bẹ́ẹ̀ ọ̀dọ́ nífa ọ̀dọ́ alásàlátù kan báyìí ó ní gbogbo ẹ̀yin tẹ̀já lòsùn náà ó ní Muawiya lẹ́yìn tẹ̀lé torí pé ọmọ àtàní Muawiya Ali làwa tẹ̀lé torí pé Ali èèyàn rírọ̀ ni lẹ́yìn ìgbà tó gbọ́ wá sí burúkú tán ni ó eré ẹ̀ ti dàrú nánu Muawiya ti ń dárúkọ yẹn radiyallahu anhu ọlọ́run ti yọ ní sọ wọ́n bàjẹ́ àwọn bíbù yẹn bàjẹ́ bẹ́ẹ̀ bá lẹ̀ ṣe ṣe àyè má kàtírà ṣe à nítorí pé ẹ fẹ́ wá rọ́dù tẹ́ fi rọ́dà alu sunna ẹ kúkú jòkó jẹ́ àwa ń tà ń sọ náà ni pé àní kò sí ìbọ̀rìṣà mọ́lẹ̀ Yorùbá no more kíni jálàbí ń tà ń sọ nìyẹn tá a bá ń wówó ká mọ́ lọ́dọ̀ jàpá tá a bá ń wówó ká mọ́ lọ́dọ̀ ìgbín tá a bá ń wọ́là ká mọ́ ra òbúkọ tá a bá ń wá ọ̀nà sísí ohun ìtajà ká mọ́ lọ́lẹ̀ ra adìẹ rànà ká má tẹ̀fá ká má dàfá ń tà ń sọ nìyẹn mission wà lẹ̀ Yorùbá nìyẹn jama àbá ní mission jama àbí Yorùbá ní èmi ní mission fúnlẹ̀ Yorùbá ìdí mo fẹ́ parẹ́ lẹ̀ Yorùbá òun náà ní pé ká má bọ̀ òrìṣà mọ́ òun náà làkọ́kọ́ ohun téèyàn fi tọ́ àwọn èèyàn ya bunayya la tushrik billah ẹrù ọlọ́run Luqman wa idh qala Luqmanu libnihi wa huwa ya'idhuhu ya bunayya ó ní wọ́n mọ́ mi kí làkọ́kọ́ àsọ́lẹ̀ la tushrik billah má mú irú fọlọ́hún wọ́n sì bọ̀dìsà òòsà láfẹ́ parẹ́ lẹ̀ Yorùbá àti tí wọ́n ń gbé sí eríta bẹ́ta kùrùbá àti tí wọ́n ń gbé sínú wardrobe nǹkan kan náà ní méjèèjì gbogbo tẹ́ ẹ bá ti fẹ̀mí tẹ̀ ipe yóò ṣe ntọ́lọ̀ mọ̀ ń ṣe ni wọ́n ń pè ní òrìṣà lẹ́yìn náà àfẹ́ pabídé ààrẹ àfẹ́ rẹ̀ ńlẹ̀ mọ́ àwọn bàbá wa ọlọ́run bá kẹ́ gbogbo wọn àwọn ẹni eré tí wọ́n ti ṣáájú wọn ní kọ́lọ́run bá paná adébọ̀rẹ́ kọ́ bá slow bídíà kọ́ bá rin bídíà àṣetáàní nílẹ̀ wọ́n mọ̀ pé àṣetáàní ló dá bídíà lẹ̀ àbí nígbà táwọn ń lo bàndírì mọ́sálásí ẹ ti mọ̀ pé ẹ ti fẹ́ ju àwọn ṣẹlẹ̀ ṣètánì lọ́dàálẹ̀ kàdìríyà ìbílísù lọ́dàálẹ̀ sí Abdul Qadir onímọ̀ nípa gbogbo tẹ̀sí yẹn ẹni eré ní sí Abdul Qadir al-Jilani rahimahullahu ta'ala rahmatan wasi'a. káàbọ̀ dìde nílẹ̀ Yorùbá kó sì máa sọ fún yín pé èèyàn lẹ́jẹ̀ kẹ́ tó jẹ́ èèyàn níta fẹ́ parẹ́ nìyẹn a sì fẹ́ kó sílábọ̀sì gidi fáwọn ilé kéwú táwọn táwọn yìí ti ń jáde ipò ẹgbà sílábọ̀sì gidi látọ̀dọ̀ Sheikh Muhammad ibn Abdul Wahhab kẹ́ má bàa sínú àwọn tó máa bọ̀ ṣá mission wa ni mission tèmi nù ẹ jẹ́ máa sọ̀rọ̀ on behalf of myself a sì ti ń kọ́ àwọn tíra yẹn àti ń ṣètò ẹ̀ a kò wá fún yín tó jẹ́ pé àwọn ọmọ yìí ò ní jáde kan máa wá máa lé aláǹgbá káàkiri mọ́ ẹnìkan ò ní máa wálé kí oyin kó máa ṣẹgbẹ́ awo ẹnìkan ò ní máa wálé kí oyin kó jáde tán kó ní tàbá wọn wo ojú màálù mẹ́rìndínlógún láṣẹ kí ni ìlà màálù lè wá màálù kan gbàtọ́ wà láyé só lówó lọ́wọ́ màálù kan fún rẹ̀ nígbà tí màálù ń bẹ láàyè só lè sọ yẹn dolówó mọ̀rìsúkù ni màálù ọlọ́run fún ni àrọ́sìkù lọ́lọ́run animation àbá animation jama ìyẹn bẹ tá à ń bá fà lọ́wọ́ ní ẹ̀sìn sí àtúnṣe kí ni lòun tó wọlé ẹ̀já sinmi ẹ̀ndì sọ́ọ̀bù wa ẹ̀já sinmi àsinmi lọ́sàn àsinmi lóru ìgbọ́kúgbọ́ ìgbọ́ káàfó sì yanu kò ní tọ́wádé kípa kò rírùn ní máa jẹ́ ọ̀dà fún yín nínú fámìlì yín ìwọ náà lọ lè bá wọn rún o. ẹ lè sùn kankan mọ́ ẹ lè sùn kankan mọ́ ẹ tó ń pè lẹ́bọ ẹni kan tó àbí ẹbọ ni kí ni wọ́n ní kí ni wọ́n ń pè ní tí kan tó ní tí kan tó yẹ kí ló fẹ́ kan sílẹ̀ kí ló fẹ́ ṣe wọ́n fẹ́ sọ yín ṣe ń tọ́lọ̀ ní kẹ́ mọ́ fi wá sọ nìyẹn
wọ́n fẹ́ mú wá ṣètọ́lọ́run ní kẹ́ mọ́ fi wọ́n nìyẹn wọ́n fẹ́ gbé yín ga ṣètọ́lọ́run bá aláà sọ fún yín pé yóò gbé yín ga nìyẹn ọ̀ka Kùránì tọ́ba ka Kùránì wọ́n mọ̀ pé ma yaftahillahu linnasi min rahmatayn fala mumsika laha ọlọ́run ní kò sí ọlọ́run bá ní kò sí ẹnìkan tá a sí náà fún Allah tó wọn bá ti sí kò sẹ́ni tí ó ti wa ma yumsik ọlọ́run ní ẹni bá ti ti ọ̀nà mọ́ fala mursila lahu min ba'dihi kò sẹ́ni tí ó sí ọ̀nà náà kò sí ni ìgbín ò lè sí adìyẹ ò lè sí pásítọ̀ ò lè sí àfọ ò lè sí ìmáàmù ò lè sí wòlíì ò lè sí màláíkà ò lè sí mission wa nílẹ̀ Yorùbá nìyẹn jẹ́ àwọn èsè Boko Haram àpàyàn rí àníbọn àlọ́bẹ ọ̀rọ̀ náà làwọn sọ káàkiri àlógún àdúrà làwọn ṣe kíni ìlà wa máa ṣe tábà ti ń ṣàdúrà tábà ti gbára lé Ọlọ́run aburú ò ní ṣe wa tábà ti ń ṣàdúrà tábà ti ń béèrè ìkẹ́ Ọlọ́run mọ̀ sínà tábà ti ń ṣàdúrà ipa ọ̀tọ̀ ò ní ká wa tábà ti wọ́n ń ṣàdúrà ẹ̀yàn ọmọ ìyá mi àborí ọ̀tá ẹ lè túbà ẹ̀yin bàbá àgbàlagbà tẹ́ ti fẹ́ kú tán yìí ẹ lè túbà irun dúdú yìí ti di funfun ẹ lè túbà èyàn dálé kéwúlẹ̀ wọ́n wá ń jáde lẹ́gbẹ̀rún eléyìí ọmọ àrán Ọlọ́run kọmọ̀ràn Ọlọ́run wala tamutunna illa wa antum muslimun ntọ́lọ́run sọ nìyẹn o Ọlọ́run ọmọ ẹnìkan rí o kò sí fámìlì Ọlọ́run nu wa o bí fámìlì ànábì ọ̀ bá ti ṣe tàwíìdì yọ wọ ná Abu Talib Abu Jali wọ́n wà ń bẹ̀ ànábì kọ̀nfàmù náà wọn Abu Lahabi náà ń bẹ tabbat yada Abi Lahabin wa tab kí Ọlọ́run ní sayasla nara dhata lahab Ọlọ́run ní wa imra'atuhu àtìyàwó ẹ̀ náà hammalatul hatab fi jidiha hablum min masad Ọlọ́run ní wọ́n jóná Ọlọ́run kọ̀nfàmù náà fámìlì ànábì ọwọ́ ní ìwọ́ máa fa ẹni àfa máa bá wọn ló ń ṣe bọ́ ọwọ́ náà bàbá rẹ bá ń ṣe bọ́ yọ̀wọ́ náà lẹ́yìn náà bídíà àfẹ́kàkó irú àwọn bídíà àtàsáyọ̀ lélẹ́yìí àwọn àdádálẹ̀ tá a gbọ́ rí lásìkò ànábì wọ́n ní gbogbo àdìsí tí àwọn sàhábà gbà wọ́n ní kò lálàáfíà àfàdìsí táwọn nìkan nínú àkídà wọn òun náà ni pé àrọ́jà àkúdàáyà yìí wọ́n gbà pé ìmáàmù àwọn ẹlẹ́ẹ̀kejìlá kí ni mo gbórúkọ rẹ̀ lẹ́ẹ̀kan ìmáàmù àwọn ẹlẹ́ẹ̀kejìlá Muhammadu alimahadi wọ́n ní yọ padà wá yóò dìde nínú sàárè yọ dàkúdàáyà lọ́ba ti jáde síta báyìí ẹwà àwọn fọ́kúlọ̀ àwọn irọ́ gẹ́yìn kan jòkó lẹ́kọ̀ọ́ máa parọ́ Abubakar ọ̀padà wá mọ́ Umaru ọ̀padà wá mọ́ Muhammadu mahadi ló ṣe kíni òun ni ọ̀padà wá wọ́n ní tọ́ba ti dé nítòkù tí ó máa ṣe òun náà ní pé yọ gbẹ ẹ̀tọ́ àwọn ṣíà yọ gbà fún wọn gbogbo ẹ̀yin tẹ́ ti gbẹ̀tọ́ ṣíà yọ gbà fún wọn lẹ́yìn náà yọ wá ṣe ìyàwó Aisha lẹ́gbàá ṣìnà tó ṣe yọ fọwọ́ lé sàárì ẹ̀ yọ nàró yọ wá nà lẹ́gbàá ṣìnà ẹgbàá kó ṣe ẹ̀kọ́ náà yọ lẹ̀ lóko ni àbí yọ lẹ̀ lóko ni hadu bẹ torí pé abilékọ ni Ọlọ́run sì ti clear yìí pé Sọfwan àti ìyàwó Aisha tí Ọlọ́run kádàrá pé wọ́n jọ rìn lẹ́yìn ìgbà tá ànábì gbàgbé wọn sí ibi wọ́n gbàgbé wọn sí sẹ́mọ̀ pé Ọlọ́run padà fọ ìyá mọ́ wípé ìṣẹ̀lẹ̀ yẹn táwọn mọ̀nàfíkì ń gbé káàkiri yẹn kò ṣẹlẹ̀ o àwọn ṣe àní ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ látara pé wọ́n ń kórìíra Abubakar wọ́n ń kórìíra Aisha tó jẹ́ ìyàwó ànábì wa Muhammad ẹ̀dá kò ṣe kò ní tìyàn lẹ́nu kéèyàn máa pe ìyàwó ọ̀gá rẹ̀ ní oníṣìnà ó tó wá jẹ́ ànábì Muhammad kàdírí àtijọ́ ní àjọ yọ̀bọ̀ jàdírí ẹ̀ ipò olórí burúkú lẹ́yìn ṣe àyè tẹ́ ìbá ṣe olórí burúkú ìyàwó ànábì wa ìyàwó muallim wa tán kọ́ wa ní al-Qur'an radiyallahu ta'ala an sahabatil kiram ìyàwó Aisha kọlọ́mọba yọ́nú sí Ọlọ́run innal ladhina ja'u bil hufki usbatun minkum Ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n gbé àdáparọ́ wá nípa ọ̀rọ̀ Aisha àti Safwan Ọlọ́run bá ní ufuki lọ́lọ́run pé àdáparọ́ kankan dasọ̀rọ̀ kó sì sáìsì yẹn ni wọ́n pè ní ufuk Ọlọ́run bá ní usbatun minkum àwọn mọ̀náfìkì àti wọ́n bẹ́ẹ̀ Madina yìí náà ni o la tahsabu sharran lakum ẹ mọ́ rò pé aburú ni o bal huwa khairun lakum dáadáa lọ́wọ́ fi ṣe fún yín o Ọlọ́run fẹ́ ká nábì ọmọ àwọn mọ̀náfìkì tí wọ́n darapọ̀ mọ́ àwọn sàhábà kò sí sàhábà kan tí ń jẹ́ mọ̀náfìkì kò sí torí kò gbàgbọ́ ẹni tí ó gbàgbọ́ wọn èpè sàhábà àwọn mọ̀náfìkì kèfèrí tí wọ́n darapọ̀ mọ́ àwọn sàhábà lọ́wọ́ Abdullahi ibn Ubay ibn Salul lélẹ́rí wọn Ànábì ṣàlàyé wọn fún Udhayfa
gbogbo àwọn táwọn wí ẹ̀yàn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam wọ́n bẹ̀rẹ̀ sí gbé rúmọ̀ yìí káàkiri àwọn ṣé àgbà pé ó ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n dẹ̀ kọ́ kalẹ̀ wọ́n ní kọ́dà Muhammadu al-Mahdi tó bá padà dé al-Muntazar yóò padà wá ṣe kí ni yóò wá lẹ̀ wọ́n lóko lẹ́nu wọn lọ́hùn nínú àwọn àkídà wọn nìyẹn anabi wa Muhammad sallam ìyàwó òjíṣẹ́ Ọlọ́hun amakinu kuburi aimatihi wọ́n wá ní àyè kan tí wọ́n ń pè ní Karbala ó dà gẹ́gẹ́ bí àyè táwọn tí wọ́n ń ṣe hajj tiwọn ziyara wọ́n máa wá Mákà o bọ́tọ́ bá tún di àsìkò Ashura Muharram mẹ́wàá àkọ́kọ́ wọ́n tún máa lọ lè ṣe hajj míì ní Karbala yẹn òun náà ní Iraq ní Karbala wà Najaf wal Karbala yẹn wọ́n ní ibẹ̀ ní sàárè Hussein wà sẹ́rí Hussein tó jẹ́ ọmọ Ali sẹ́gbẹ́ Hasan àti Hussein ló wà lára Hussein wọ́n ti mú àwọn ìmáàmù 9 tó kù Hussein yẹn wọ́n wá fẹ́ràn rẹ̀ ju Hasan lọ Hussein yẹn wọ́n ti mú lọ́lọ́hun wọ́n ní sàárè rẹ̀ nígbà tí wọ́n pa pé Karbala ni wọ́n pa sí wọ́n wá ní ìlú yẹn ààyè yẹn ibẹ̀ làwọn ó sì ti máa lọ lè ṣèjọsìn tíra àwọn kan bẹ tán pè ní Biharul Anwar wọ́n ní Abu Abdullah inú àwọn àfa ìmáàmù wọn wọ́n ní ó ní inna Allah awha ila al-Kaaba Ọlọ́run ti ránṣẹ́ sí Kaaba o Kaaba ti wà láwùlá toribatu Karbala tí ì bá jẹ́ pé torí ọlá yẹ̀pẹ̀ Karbala ma faddaltuk ìbá ti gbọ́lá fún wọ Kaaba tí ì bá jẹ́ pé torí yẹ̀pẹ̀ Karbala wọ́n gbà pé yẹ̀pẹ̀ Karbala ọmọ Karbala fún rẹ̀ òun là àyè tó dájú nínú gbogbo àyè tó wà ní ayé àwọn nǹkan nínú wọn ní ó dájú Mákà lọ ó dájú Madina lọ Karbala yìí wọ́n ti wá kọ́ Kaaba wọn síbẹ̀ nísìnyí ṣe mọ̀ pé àwọn Saudi Arabia náà mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn tó bá fẹ́ wọlé wọ́n mójútó wọn ká tó wọlé ní airport àwọn tó wà nínú ilé tí wọ́n ń gbèlú wọ́n mójútó wọn wọ́n sọ wọn gan ó wà nínú agenda wọn pé àwọn padà wó Kaaba hajaran bi hajari àwọn kó òkúta rẹ̀ lé lọ́wọ́ báyìí tẹ ẹ kò dání báyìí táwọn bá wó gbogbo ẹ̀ tán ó wà nínú agenda wọn àwọn nígbà wọn wá rí ẹsẹ̀ mọ́ wàbá náà wò Kaabata hàn àwọn náà ti wá kọ́ Kaaba tiwọn wọ́n ti kọ́ sí Karbala ó wà lẹ́ni net kọ̀ọ̀kan wọ́n sátẹ̀ pé Karbala àwọn Kaaba wọn ṣe ní Karbala bí Kaaba Mákà ṣe rí gẹ́lẹ́ mi ò ṣe kọ́ náà ni àwọn náà tó wá kọ́ àwọn bí nìkan ráǹdì rẹ̀ báyìí àmọ́ wọ́n kọ́ náà ní kọjọ́ táwọn náà ń tà wá fún ẹ̀ táwa ṣe máa ní labbaik Allahumma labbaik tá a bá ń lọ ṣe ziyara Mákà tá a ń lè hajj a bá ń lọ umra labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika la bá a ṣe máa wí nìyẹn táwọn bá ń lọ kí láwọn máa wí labbaik ya Hussein labbaik ya Hussein labbaik ya Hussein labbaik Allahumma labbaik kí ni tẹ́lẹ̀ ajẹ́pẹ̀ wọ ọlọ́run wà lá àwọn ní ajẹ́pẹ̀ rẹ̀ wọ Hussein ọmọ àlè wọ́n wá nífẹ̀ẹ́ Hussein yìí débi pé tí wọ́n bá fẹ́ gba nǹkan wọn ní pé ọlọ́run mọ́ Hussein wọ́n máa pè. Ya Hussein. Ya Hussein ya Hussein ya Hussein ya Hussein ya Hussein ya Aba Abdillah ya Hussein ya Hussein wọ́n ti wọ́n gbá yẹn. Hussein sóhun lọ́dá wa al-istighathatu bil makhluq kufr láfilẹ́sì wọn ẹ̀sìn kèfèrí ni tẹ́yìn bá ní sọ̀rọ̀ ọba adẹ́dà wọn ní ká pè ní àbẹ́dà Hussein ta ní ń pè ọlọ́run só ní ká pè òun kọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n yìí tẹ́ wá fà dálẹ̀ tẹ́ ń pè ẹ̀dá ọlọ́run qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba sọ fún yín pé ẹ pè mí dá yín lóhùn wala tad'u ma'a Allahi ilahan akhara ẹ má pè nǹkan mi mọ́lọ́n wala tad'u ma'a Allahi ahada ẹ má pè nǹkan mi mọ́lọ́n àyà Qur'an mo kà yẹ jama ló ti jẹ́ pé Qur'an táwọn ń kà yìí àwọn ní bìlífù lérí ẹ̀ ibi táwọn Sufi àtàwọn ṣé àti jápọ̀ nìyẹn àwọn Sufi náà máa ń ṣe ya Sheikh Ibrahima
agithini bi gaithika falimuna tafirikara ya miskinu ya miskin ya ibadallah rijalallah ainuna biyaunillah ẹ̀ràn wá lọ́wọ́ ibadallah ya ni wọ́n parẹ́ ń bẹ̀ ya tí wọ́n parẹ́ yẹn òun ló fún ibada ní fatia ìtumọ̀ ni pé ya ibadallah ẹ má ní ya ibadallah nínú al-Qur'an nínú sunna nabi wa kí ni ṣe yẹ jama ń ṣe kèfèrí ni wọ́n ti pọ́ ogun ẹ̀rẹ́ ní Islam èwo tún ni ọ̀fẹ́ kọ́lọ̀ ọ̀ràn lọ́wọ́ ọ̀sẹ̀ tó wá gbọ́dọ̀ àwọn bàbá lọ kí ló ní tọ́lọ̀ ọ̀dọ̀ Ọlọ́run súrètì pé iyyaka na'budu wa iyyaka nasta'in Ànábì sọ fún Abdullah ibn Abbas ó ní idha sa'alta fas'alillaha gbogbo àtọ́ bá ti béèrè kan béèrè lọ́wọ́ Ọlọ́run fa idha ista'anta tó bá sì wà lọ́wọ́ fasta'in billah wà lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run Ànábì ò ní Abdullah ibn Abbas gba ọ̀dọ̀ àwọn rìjálù láì wọlé sọ́dọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ẹ wá ń bọ́ àwọn ní Jésù pé wọ́n ní Ọlọ́run bàbá àwọn ń gba ọ̀dọ̀ ọmọ lọ́sọ́dọ̀ bàbá ṣírò ẹ̀sìn tẹ́fẹ́ ká máa ń ṣe ní Yorùbá ni ó ti parí ó ti dàbí sẹ́yìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àdìọ́kàn wọn òun náà ni tẹkidisu Karibala ṣé ní Karibala yẹn tó wà ní Iraq yẹn wọ́n máa ń lọ bẹ̀ tí wọ́n máa lọ lè ṣe Ashura wọ́n máa ń lọ bẹ̀ tí wọ́n máa lọ lè ṣe Ashura wọ́n pọ̀ ń bẹ̀ rẹpẹtẹ Ashura yẹn ní bí ọdún wọn ṣẹlẹ̀ àwọn ṣíà wọ́n gbà pé ẹ rí ẹrọ̀fọ̀ Karibala ẹrọ̀fọ̀ rẹ̀ wọ́n ní anatinata alimakutata min qabri al-Hussein wọ́n ní àwọn mú látara yẹ̀pẹ̀ tó wà lérí sàárè Hussein wọ́n ní láha tẹkidisun khasun òun tún má ju gbogbo àwọn yẹ̀pẹ̀ tó wà lérí ilé ayé lọ yasnauna minha qat'an liyasjudu alayha ẹrẹ̀fọ̀ yẹn wọ́n wá sàtọ́gbẹ̀ tí wọ́n bá sàtọ́gbẹ̀ tán wọ́n máa wá písìsẹ̀ wọ́n máa kọ́ tiẹ̀ gbogbo bí tí wọ́n bá wà lágbàńlá ayé ọyẹ písìsì tó wà lọ́wọ́ kálukú yẹn pẹlẹbẹ báyìí òun ni wọ́n fi kanlẹ̀ tí wọ́n bá fẹ́ kírun eré ẹ̀ ni wọ́n fi rí kan wọ́n ní gbogbo àgbáńlá ayé pátá gbogbo ẹ̀ lọ́dọ̀tí gbogbo ẹ̀ nírùn àti Mákà àti Mádínà gbogbo ẹ̀ nírùn lẹ́yìn Karibala nìkan wọ́n nígbà tí yẹ̀pẹ̀ sàárè wá fẹ́ tán àwọn àtàwọn ẹgbẹ̀gbẹ̀ sàárè wọ́n fẹ́ kan kú dìgílẹ̀ pé gbogbo yẹ̀pẹ̀ tó wà Karibala torí pé nínú Karibala ni Hussein sùn sí wọ́n bá tó ṣe fatiwa mi àbí wọn máa ń mú yẹ̀pẹ̀ ṣé wọn nípadà lórí kan òkú wọn nínú sàárè ní ma ní gbogbo ilẹ̀ Karibala pátá muqaddasa ni ardu muqaddasa wọn ò fi pamọ́ o èmi ń travel bọ̀ láti ìlú kanjọ́ kan tí ní airport wọ́n fi àyè kékeré lẹ̀ fún mọ́sálásí mo sì wọ́ bẹ̀ mo bá àwọn mùsùlùmí tán kírun akẹ́rùn tán ṣíyàn ò kírun lẹ́yìn wa o torí kèfèrí lẹ́yìn nígbà sálámàtà èmi wá fẹ́ ṣe jámù mo fẹ́ kí asir ẹ̀pẹ́ ń da asiri kiri ẹgbẹ́ sí àní tí wọ́n ń kí ìrun asiri tèmi mo rí kíní òkúta pẹlẹbẹ yẹn tó fi lélẹ̀ báyìí bí ṣe fèrí kan lẹ́wọ́n ní fèrí kan gbogbo àwọn tó bá jẹ́ ṣíà tí wọ́n ń bẹ ní Zaria tí wọ́n ń bẹ ní Ìlọrin tí wọ́n ń bẹ ní Kaduna tí wọ́n ń bẹ ní Kwara State àti gbogbo bí wọ́n wà wọn ò gbọ́dọ̀ mọ́ lókùtà yẹn lé tí wọ́n bá rí wọn ò lè kírun ẹ̀sìn tí wọ́n fẹ́ ká gbà nìyẹn ọ̀wá pé ṣé ṣíà ìṣe mùsùlùmí ni ọlọ́lẹ́kẹ́wù wọ́n lẹ́kẹ́wù gidi ẹ máa dá ìjà sílẹ̀ ìjà tí wọ́n dálẹ̀ ìjà tí wọ́n ti dálẹ̀ already àbí ọmọ gba ẹ̀sìn ṣíà yìí òun àti bàbá rẹ̀ ọ̀rẹ́ àbí ìyàwó ni wọ́n gbà ní ó ṣẹ́kù ní ọkọ àbọ́kọ ni wọ́n gbà níyàwó kan ṣẹ́kù lábẹ́ kọ́kọ́ ojú kọ́ máa ṣẹ́kù lábẹ́ bákìrì ìyàwó yẹn ó kó lọ́dọ̀ ẹ̀ wàhálà yẹn làfẹ́ kọ́ wọlé Yorùbá làfẹ́ ń pariwo kọ́lọ́mọ́sà yìí sọ wa níbi aburú wọn ṣẹwárí ẹ̀yọ́ mayami ziyaratu qabr al-Hussein fi Karbala afdalu min ada'i rukni al-khamis wọ́n ní ìmọ̀ wa máa lọ sí Karbala yẹn máa lọ lẹ́sẹ̀ ziyara máa lè bẹ sàárè Hussein wò ọlọ́lá ju hajj tẹ́ ń lọ Mákà lọ àwọn afa àwọn ni wọ́n sọ nínú tírà àwọn tẹ́gbẹ́ ní Biharul Anwar wọ́n ní Abu Abdullahi ní ayyuma mu'min
èyíkéyìí mọ̀mìnì àtàkọ́bùrà lè Hùsẹ́ìnì tọ́ba ẹ wá sí sàárè Hùsẹ́ìnì àárìfàn bí hákìhí tó sì mọ pàtàkì Hùsẹ́ìnì fi ghairi yawmi ìdí yàtọ̀ síjọ́ ọdún kutibati lahu 20 hajjata nkù níbi sàárè yẹn báyìí nkù Karbala báyìí wọ́n kọ hajj tẹ́ ẹ̀ máa ń ṣe Mákà wọ́n kọ 20 fún wa 20 umra wọ́n kọ umra 10 fún umra 20 mabruratin mutaqabbalatin tọ́lọ́mọ bá aláàtí gbà ọlọ́run ti gbà wọ́n yé sáré àgọ́lọ́run gbà mọ́ ọlọ́run ti gbà bẹ́ẹ̀ bá wá gbọ́ pé wọ́n ní abadé Karbala wọ́n fún wa ní ládàá hajj 20 umra náà 20 tẹ́ bá parọ́ yìí tí wọ́n bá dákẹ́ tẹ́ máa ń pa kí náà padà ṣẹlẹ̀ jẹ́ mọ́ ẹ̀yìn kan láwọn ẹ̀jọ́ máa yọ lọ ní ilẹ̀ Yorùbá afẹ́rẹ́ ẹ̀sìn kan àwọn bàbá wa tí wọ́n kó sọ àwọn Tìjàníyà tí wọ́n kó sọ àwọn Kàdíríyà yìí tí wọ́n fẹ́ sin lọ́ni wọ́n kó sọ́wọ́ ni àkídàtu Ṣíà nínú àwọn àdìọ́kan Ṣíà fi yawmi Àṣúrà ní ìjọ Àṣúrà gangan ìjọ Àṣúrà òun náà ní ìjọ kẹlẹ́ ojàmá ìjọ kẹwàá oṣù Muharram kí làwọn máa ń ṣe níjọ kẹwàá yẹ kí làwọn máa ń ṣe jama a máa ń gbààwẹ̀ Ànábì ní tá a bá ń gbààwẹ̀ gan Ọlọ́run ọba Allah yóò ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún wa ẹ̀ṣẹ̀ ọdún tó ti lọ àti àtọdún tí ń bọ̀. ìjọ Àṣúrà yìí ò ní ìjọ fọ̀ fáwọn Ṣíà gbogbo Ṣíà tó wà lágbàláyé ẹkún ni wọ́n mọ̀ sọ́njọ́ náà wọ́n nítorí pé ìjọ yẹn bọ́ sí àyájọ́ ọjọ́ tí wọ́n pa Hussein ọmọ Ali wọ́n ti gbàgbé Ali gangba mi Hussein gangan ni wọ́n tájẹ́tì especially àwọn tó wà ní Lebanon yẹn Hussein àwọn sẹ́kìsẹ́kì yẹn Hussein ni ààyè tí wọ́n ti ń ṣe ìbádà àwọn náà ń pè ní Husseiniyyat àwọn àsìkò tí wọ́n ń ṣe ìbádà àwọn náà ń pè ní Husseiniyyat wọ́n làwọn ta wí wọ́n ní wọ́n máa sọ̀fọ̀ níjọ́ náà wọ́n péjọ sí Karbala wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n máa sunkún wọ́n wọṣọ dúdú wọ́n wọ fẹ́sìtì dúdú àwọn obìnrin wọn náà wọ́n wà ní jẹ̀lúbáàbù dúdú wọ́n pọ̀ rẹpẹtẹ yadribuna anfusahum wọ́n máa wá lura wọ́n máa banújẹ́ wọ́n máa sunkún lérí pé Hussein kú onílọ́jọ́ tí Hussein kú onílọ́jọ́ tí wọ́n pa Hussein àwọn tó pa àfáàwá Hussein àfáàwá ni Hussein yìí àfáàwá ni ṣẹ̀dí Hasan àti Hussein àtàwọn ọmọ wọn àfáàwá ni wọ́n àwọn eléyìí ni wọ́n lọ lè rárá bọ́ọ̀rùn fún wọn àwọn ni wọ́n lọ lè ra alábọ́rùn àwọn ni wọ́n la aburú yẹn bọ̀ wọ́n lọ́rùn wọ́n fi pè wọ́n láwọn ìmáàmà àwọn ìmáàmù àwọn àyímà wọ́n ní wọ́n máa sunkún Hussein ní oníjọ́ náà ìwọ́n tó bá láǹfààní sí íńtánẹ́ẹ̀tì ó rí ẹ̀sìn wọn àwọn tó wà ní Iran ni o tó wà ní Iraq ni o tó wà ní Lebanon ni o àtàwọn míì tó wà ní lumina ó rí ẹ̀sìn wọn wọ́n ní kí ni wọ́n máa ṣe wọ́n máa yajrahuna anfusahum wọ́n máa dára wọn lọ́gbẹ́ wọ́n ń bìlífù pé ìjọ yẹn ó yẹ kí ẹ̀jẹ̀ ó jáde lójú àwọn wọ́n sún ẹ̀jẹ̀ ó jáde àbẹ́jẹ̀ ọba wa jáde ó yẹ kí ẹ̀jẹ̀ ó jáde lára wọn ó ti wá wà nínú àkídà àwọn àdìọ́ kan wọn pé ẹni bá jẹ́ Ṣíà òótọ́ níjọ yẹn kò gbọ́dọ̀ mọ́ lura rẹ̀ yọ gba rẹ̀ lójú yọ fọ́ rẹ̀ létí yọ la rẹ̀ mọ́lẹ̀ ẹ̀yẹ tí ìrẹsìn wọn rí Àṣúrà kan ní bọ̀ yìí 1443 àbí ẹ̀rì ìjọ Àṣúrà ó sá gbìyànjú kọ́ra dátà 200 ọwọ́ rẹ̀ ṣe àwọn Ṣíà wọ́n máa wá dárò àwọn tí wọ́n bá láyà tí wọ́n lè lo ọ̀bẹ àti bíléèdì àwọn máa dárò wọ́n máa sunkún ya Hussein ya Hussein ya Bagwe ya Fadi Rasulillah ẹsẹ̀ tí wọ́n fẹ́ ká máa ṣe nìyẹn tí wọ́n máa bomi lójú nífa náà kọ́ máa fọwọ́ gbáyà ya Hussein ya Hussein ya Hussein ya Hussein wọ́n sọdún nìyẹn wọ́n sọdún wọn nìyẹn wọ́n ní kẹ́ni kan tó ń pè sàlásílà bí irin báyìí ni pẹlẹbẹ báyìí wọ́n ti sokùn mọ́ ó mú o yọ máa fi nara ẹ̀ lẹ́yìn pa tí wọ́n bá rẹ́ jẹ́ kò tí ì ṣiṣẹ́ àwọn yòókù rẹ̀ wọ́n mọ̀ gbogbo ò tí ì sọ̀fọ̀ wọ́n fẹ́ràn Hussein wọ́n sì mú ọ̀bẹ gbogbo ọmọ wọn pátá wọn bá bí ilé ọmọ lóòjọ́ wọn yẹ jẹ̀lá rẹ̀ wọ́n lè lo bíléèdì tíntín báyìí náà ni ẹ̀jẹ̀ jáde àwọn míì ọ̀bẹ ni wọ́n lò pa tó bá yẹ ò tó di pé ẹ̀jẹ̀ jáde tó tó nà pa ó wà lé ní íńtánẹ́ẹ̀tì yẹn wọ́n ọ̀kanjọ́ kan sára rẹ̀ ládàá ó bu rẹ̀ ládàá lẹ́yìn eléyìí fẹ́ràn Hussein gan
ẹran yìí ọba níbi tí ẹran yẹn kì síbẹ̀ ẹran yẹn sì pín sí méjì ẹ̀jẹ̀ wá ṣe sù ní wọ́n gbé sínú ambulance ọba dọ̀sibítù fún kí lẹ́yìn gbé dọ̀sibítù fún ẹ̀yẹ kó kú torí Hussein ebi sọ̀fọ̀ ni tẹ́fẹ́ sìn ní lóhùn ṣe kí ni yẹn sì máa sá láyè kú sínú ẹ̀sìn wọ́n gbé pẹ̀lú ambulance wọ́n sà lọ lè ràn irú eléyìí sì yín ládàá tí ó pọ̀ ju táwọn yòókù ẹ lọ. ẹ máa yá mi nínú ẹ̀sìn wa sẹ́ẹ̀rí ọdún aṣọra wọn yìí ọ̀fọ̀ nìgan kọ́dà mórí kan tó tara rẹ̀ ń ban ó gbé ìbọn sábẹ́ jàlábíà ó yìn lákọ̀ọ́kọ́ kò yìn ẹlẹ́ẹ̀kejì ó tún kì í ẹlẹ́ẹ̀kẹta báyìí ó ní káwù lọ́ba rẹ̀ lulẹ̀ wọ́n bá gbé gbọ́dọ̀ ń gbé lọ ẹjẹ́ ó kú ṣé bá fẹ́ sọ̀fọ̀ ni ẹ wá rí gbogbo ara wọn pátá wọn wá dẹ ẹ̀jẹ̀ síbẹ̀ yànnà kọ́dà àwọn míì tí wọ́n bá jójo nù wọn gbogbo aṣọ wáyé tìtàn làwọn wọ̀ gbogbo yóò wá jásẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ àwọn tí wọ́n ń gbẹ̀jẹ̀ lára ara wọn àwọn yẹn pọ̀ ju àwọn yòókù lọ abẹ́lẹ́ nǹkan ọlọ́mọ sábà fi wọ́n mọ̀nà irú ẹ̀sìn burúkú yìí ọlọ́mọdé wọlé Yorùbá wọ́n tó ń pé ṣé àyíṣe mùsùlùmí ni wọ́n sọ ọmọ o bọ́ọ̀ bá ń sọ lójú àwọn èèyàn tí wọ́n ka tírà tí wọ́n máa ti ń lọ láyé wọ́n mọ̀ pé ìwọ ni wọ́n wá ń gbé bí kẹ́nìkan máa sọ pé ẹ dákun Musa Yar'Adua bò lálàáfíà rẹ̀ president wa níjọ́ náà wà kí wa ní abúlé tá a wà yìí àní Musa Yar'Adua ní 2021 ẹni tí ó bá mọ síyà bọ́ọ̀rọ̀ rẹ̀ ṣe rí nìyẹn nídìí bẹ́ẹ̀ ká ṣọ́ra gan o ẹ̀yọ́ máa yá mi nínú àwọn àkídà burúkú wọn òun náà ni ọdún Àṣúrà yẹn wọ́n máa ń dara wọn láàmú gan wọ́n máa ń dẹ̀jẹ̀ lára ara wọn nínú àwọn àkídà wọn ni pé àkídà wọn fil muta wọ́n gbà pé muta ṣe ń kọ́ntínú kẹ́ńkọ́ ànábì ṣe muta ó ṣe ní ẹ̀tọ́ fáwọn àsìkò díẹ̀ ànábì ṣe ní ká má ṣe mọ́ o pé Ọlọ́run ọba aláàtí ní ká má ṣe mọ́ o òní ká fẹ́ yàwó fásìkò díẹ̀ ká dẹ̀ sọ fún pé ìgbà báyìí láàfin ọ̀dà á sì kọ̀ ilẹ̀ nígbà báyìí alimuta àwọn ṣíà wọ́n ní wọn parẹ́ lọ́dọ̀ táwọn o àwọn ń bá a lọ ní o ló ṣe jẹ́ pé wọ́n máa ń ṣe sìnà ẹni tí bá ṣe muta kí ni ṣe yẹn jama sìnà ní ṣe ọ̀kan nínú àwọn afá wọn nínú tírà wọn tí wọ́n ń pè ní manhaju as-sadiqina ó ní afá yẹn Fatihulahi Al-Kashani lórúkọ rẹ̀ ó ní innal mut'ata ó ní ẹ̀rí ká máa gbádùn lára àwọn obìnrin ká máa ṣe ìyàwó gbèdéke àsìkò báyìí láfi fẹ́ra wa mindini ó wà nínú ẹ̀sìn tàwa o wàdíìní àbáyí ó wà nínú ẹ̀sìn àwọn bàbá wa tí wọ́n ti lọ falẹ́tì ya'malu biha ya'malu bidinina ẹni bá ń ṣe mútíà ẹ̀sìn wa ní ń ṣe gbogbo àwọn ṣé wù wọ́n ń ṣe mútíà lọ ni mútíà ò ní nọ́mbà yọkàn ní mo fẹ́ fẹ́ ọ láti January di February nígbà míì mo fẹ́ fẹ́ ọ láti September di November wọ́n dẹ̀ tó kálẹ̀ ìgbà náà yóò sì mọ̀ bá aláṣepọ̀ wọ́n mọ̀ wá ṣe sinna ni wọ́n ṣe ẹ̀yọ́ mayami akwalu ayimmatul huda ọ̀rọ̀ àwọn ìmáàmù wa lérí àwọn ṣíà ṣàpá àwọn ṣíà wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ látàzùkú àlí ni wọ́n ti bẹ̀rẹ̀ àbí àwọn ọmọ Málìkì náà bá wọ́n jà wọ́n lógun Abu Hanifa òun làkọ́kọ́ ó jà wọ́n lógun Málìkì jà wọ́n lógun Ṣáfì jà wọ́n lógun àbáwa Ahmadu bin Hanbali wọ́n fojú wọn rí dẹ́ndẹ́ kátó wá pọ̀ Sheikh Ibn Taymiyyah rahmatullahi alayhi ó fojú wọn rí mọ́ bó àwọn ṣíà Ibn Qayyim al-Jawziyya àfa ọmọ kí Ibn Taymiyyah òun náà fojú àwọn ṣíà rí mọ́ bó ló sì jẹ́ pé àwọn àyẹn ni wọ́n lọ lè wá àwọn àdáparọ́ nípa Sheikh Ibn Taymiyyah iná làwọn àfa yìí ń kà táwọn sọ fún wọn yìí pé ẹ má kàkàkù kà má nípa Sheikhul Islam tẹ́ bá fẹ́ ka tírà Sheikhul Islam ẹ lọ lè ka Majmu' Fatawa wọn ẹ lọ lè ka wu àwọn tírà gidi tí wọ́n ṣe Iqtida'u Siratal Mustaqim ìbẹ̀lẹ̀ ti mọ̀ wọ́n tírà tẹ́yìn bá ṣe ìbẹ̀lẹ̀ yẹn ti máa ń mọ bẹ́yẹn bá ṣe jẹ́ ẹni bẹ́ẹ̀ mọ̀ yàn tí lè ka tírà ọ̀tá yìnyàn sẹ́mi pé ìsọkúsọ ní ọmọ sọ Imam Maliki wọ́n ní àwọn ṣíà allati yashtumu sahaba Rasulillah sallam ẹni tí ń bú àwọn sàhábà ànábì laysa lahu nasibu fil Islam wọ́n ní lẹ́yìn ò sínú Islam ṣé ẹnìkan tó ń dájú ẹni Imam Maliki ló sọ̀rọ̀ yìí wọ́n wà ní àkọọ́lẹ̀ Imam Maliki ṣé wọ́n wà ní Islam ni wọ́n máa kàfàrà àwọn sàhábà ni wọ́n máa bú àwọn sàhábà ànábì ní la tasubbu ashabi ànábì ní ẹ gbọ́dọ̀ bú kan náà àwọn sàhábà mi kí lè fẹ́ bú wọn fún law anfaqa ahadun minkum mithla jabali dhahaba kẹ́ẹ̀ná owó tó ṣe déédéé òkè òhòdò yìí ma balaga mudda ahadin wala nasifa
Ànábì ní múdù agolo mílìkì 4 àbí rice ẹ̀wà rẹ̀ ní máa ń kún múdù kan. Ànábì ní múdù tiwọn táwọn ná ládàá tí wọ́n gbà ó di ládàá tẹ̀yìn ọgbà lérí òkè Uhud lọ wàlá nàṣífà kọ́dà ládàá tí wọ́n gbà lérí ìdajì múdù ó di ládàá tẹ̀yìn ọgbà lérí gbogbo òkè Uhud tẹ̀ ná lọ tọ́jẹ́ pé góòdì gbogbo ẹ̀. Ànábì ní ó yọ wáyé pé sàhábà yìí ṣẹgbẹ́ nìkan nínú yín níta Ànábì sọ nìyẹn làwọn náà fi ń gbà wípé sàhábà yìí ṣẹgbẹ́ bàbá mi kì í ṣẹgbẹ́ bàbá rẹ̀ kì í ṣẹgbẹ́ bàbá ẹ̀ nìkan nínú gbogbo àwọn tá a wà láyé lẹ́yìn àwọn sàhábà. Imam Malik oníṣẹ́ àwọn èsè Muslim wọ́n bí Imam Ahmadu Hanbali wọ́n ní su'ila al-Imam Ahmadu ani Abubakari wa Umara wa Uthmana ipe Abubakari àti Umaru wọ́n béèrè nípa wọn ipe bóò ni ìwọ ṣe rí Abubakari sí àti Umaru afawa Ahmad wọ́n ní tarahamu alayhima Abubakari àti Umaru bóò mo ṣe rí wọn sí ẹ máa ṣàdúrà fún wọn Ọlọ́run fi wọ́n ṣàánú wa o ọ̀rọ̀ tí Imam Ahmadu wí ni lẹ́yìn náà watabarra mimma yubghiduhuma gbogbo ẹni tí bá ń bínú àwọn méjèèjì ẹ yọpayọsẹ̀ lọ́dọ̀ wọn ẹ kó lára wọn ọ̀daràn làwọn yẹn ọ̀daràn ẹ̀sìn tá a gbé lọ́wọ́ ìyàwó olóògbà wá fún wa jàmá àwọn sàhábà nàbì ni àwọn ṣíyàn àti mọ̀ pé táwọn bá ti fún àwọn sàhábà mọ́lẹ̀ ẹ̀sìn ti ṣe kí ni ẹ̀sìn ti wó kẹ́sìn ò lè bá àwọ̀ náà ni wọ́n sì torí ẹ̀ mú Abdullahi ibn Saba yìí wá sáàrin àwọn sàhábà iṣẹ́ yìí wọ́n wá ṣe àbí wọ́n ṣe jàmá wọ́n ṣe àmọ́ àwọn tọ́lọ́run fẹ́ lò Ọlọ́run lò wọ́n lásìkò àwọn ìmáàmù wa níparí ọ̀rọ̀ mi òun náà ni pé èrò àwọn ṣíà nílẹ̀ Yorùbá òun náà ni pé wọ́n fẹ́ ní mọ́ríkàsù ṣíà mọ́ríkàsù tashayya wọ́n fẹ́ dá sẹ́ńtà tiwọn sílẹ̀ tó jẹ́ pé yọ̀ọ́dà gẹ́gẹ́ bíi ti sákìsàkì yẹn wọ́n wá ń wá ilé kéwú tó ń fẹ́ bẹ̀nsẹ́ wọ́n ń wá àwọn àfà tó ń fẹ́ gbéṣẹ́ fún wọ́n ń wá àwọn ọmọ ilé kéwú tí wọ́n ń wá scholarship tó ń fẹ́ fún ní scholarship kan wọ́n wá gbẹ̀sìn ṣíyà kan lè wá fireback sunna tí wọ́n bá dé àmọ́ Ọlọ́run ní jẹ́ orí ilé kéwú kankan bẹ̀nsẹ́ gbogbo tájẹ̀tì wọn gbogbo ilé kéwú tí wọ́n tájẹ̀tì Ọlọ́run ní jẹ́ orí ṣẹ́ṣẹ́ mẹ́ ó lágbára Ọlọ́run ọba Allah. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ń gbìyànjú láti ṣí íńtánẹ́ẹ̀tì kalẹ̀ wọ́n kọ síbẹ̀ pé Islam sahih Islam tó lálàáfíà tó bá wá mọ̀ tó bẹ̀rẹ̀ sí ka ọ̀rọ̀ wọn tó bá ti ń gbóòórùn wọn bú sàhábà tó bá ti ń gbóòórùn wọn ṣépèlé sàhábà tó bá ti ń gbóòórùn wọn tàbùkù sàhábà tètè sákò ń bẹ́ẹ̀ tẹ̀fsírì tó bá lọ tó bá ti ń bú sàhábà ń bẹ̀ tètè gbé tẹ́lá rẹ kọ sá. wọ́n gbìyànjú pé eré íńtánẹ́ẹ̀tì yẹn àwọn fẹ́ gbàbẹ̀ wọlé gbogbo àwọn ọmọ wa ọlọ́mọdé ó sì tẹ́ráka mọ́dé ó sì ìwé ká o gbogbo àwọn àfẹ́sìn bọ́ọ̀ bá wọ gọ́gù kọ́kọ́ lọ lè gba abẹ́rẹ́ àjẹsára lọ́dọ̀ àwọn afa sunna sórí tí ọjọ́ kọ́kọ́ mọ̀ pé péjì ṣe àlọ́fẹ́ kà yóò ní alhamdulillah wassalatu wassalamu ala sayyidil awwalina wa imamil mursalin wa ala alihi amma ba'd ọ̀rọ̀ ra sekini ọ̀rọ̀ apá ìpè àwọn ọ̀daràn yìí ni mo ti ká yín wọ́n ní ìkẹ́ ọlọ́run kọ́ máa bá ànábì àtàwọn ará ilé ẹnìkan wọn ò ní dákọ́ àwọn sàhábà sí ara tá a fi mọ̀ nìyẹn alùlù bẹ́yì ti ṣe àwa fẹ́ràn wọn àbá fẹ́ràn wọn a nífẹ̀ẹ́ alùlù bẹ́yì ti jà wọn lọ inú àwọn alùlù bẹ́yì ti ní Ali wà inú àwọn alùlù bẹ́yì ti ní Fatima wà inú àwọn alùlù bẹ́yì ti náà ní Aisha wà inú àwọn alùlù bẹ́yì ti náà ní Afsa wà inú àwọn alùlù bẹ́yì ti náà ní àwọn àrọ́mọdọ́mọ Hussein wà inú àwọn alùlù bẹ́yì ti ní àwọn àrọ́mọdọ́mọ Hasan lọ́wọ́ gbogbo àwọn alùlù bẹ́yì ti àmọ̀ fún wọn níwọ̀ wọn kọ́lọ́mù bá wọn sàn fún wọn mọ̀ náà o nínú ẹ̀ wọn náà ni pé al-ilaj kí ni àbáyọ táàfin ní kó sí pàǹpẹ́ ṣíà àdúà kámasà àdúà o kò sí kéwú tẹ̀yìn lè ké kò sí mà tẹ̀yìn lè mà tọ́lọ́wọ́n bá sọ ó lè di ṣíà kẹ́ni kan bá fọkàn balẹ̀ lérí ara rẹ̀ ipe ha èmi tí mo lọ jámíà èmi tí mo ti ké súnà máa bẹ́ lọ́ni o lẹ́yìn náà kọ́ máa bẹ́ lọ́ni lérí ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ sẹ́ríkì ní àpótí fóònù tá ń gbé ká yẹn èyí lè jásí nẹ́tíwọ́kù o lè jásí nẹ́tíwọ́kù kọ́ bọ́ sínú àwọn wẹ́bsáìtì àwọn ṣíà tó nímọ̀ kọ́lá ìlú mi àwọn ṣẹbi súnà ṣíà sí ni ó ti wá fún àwọn ìgbàgbọ́ yìí ṣe rí kó tó di pé ọjọ́ lọ kọ́lọ́mọdé àṣàgbákò àdúà lẹ́yìn àdúà kí ni àdúà táwọn mọ̀ṣẹ́ Rabbana la tuzigh qulubana
ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmah lẹ́yìn náà ya muqallibal qulubi thabbit qulubana ala dinik wa ya musarrifal qulubi sarrif qulubana ala ta'atik kama sàdúrà yẹn náà bá nàbẹ̀ ṣe gbà wá lẹ́yìn náà atamassuku bil kitabi wa sunna gbogbo ẹ̀sìn wa kama wà nínú al-Qur'ani àti sunna tá a gbé lọ́wọ́ yẹn gbogbo tí wọ́n sọ nípa Sahih Buhari yẹn kama listen sí kama gbọ́ gbogbo tí wọ́n sọ nípa àwọn àfẹ́sìn yẹn Ibn Taymiyyah Muhammad Abdul Wahhab kama tẹ̀tí sí gbogbo ẹ̀ àwọn yẹn gan ni wọ́n gbé original ẹ̀sìn wa àwọn yẹn fẹ́ dẹ̀sìn ìlú ni wọ́n fi ń ṣe kí ni wọ́n fi ń lé wá jìnnà sí wọn lẹ́yìn náà ká máa rìn pẹ̀lú àwọn ẹni rere àwọn ẹni rere òun náà ni jama'atu ahli sunnati wal jama'a ahli sunnati wal jama'a ahli sunnati wal jama'a àyíṣe ẹgbẹ́ tá a máa gba fọ́ọ̀mù ká tó wọ bẹ̀ gbogbo àwọn tó bá ti ń ṣe súnà ládùúgbò yín náà ní kẹjọ máa rìn ẹ máa gbéra yín ní on trial tẹ́sẹ̀ tí ẹ bá fẹ́ yẹ àwọn lè ṣe kí ni wọ́n lè fà á tẹ́lẹ̀ ẹ bá fẹ́ yí tó bá fẹ́ yẹ wọ́n súré tiẹ̀ fún ọ bọ́ọ̀rọ̀ ẹnu rẹ bá fẹ́ yẹ wọ́n ṣe kí ni wọ́n tún ọ ṣe ọ̀kan nínú àwọn tó máa lọ lè gbọ́gbọ́ púpọ̀ yẹn níjọ́ tó gbọ́ ìtàn yìí pé Muawiya àti Ali yìí pé wọ́n ní awọ̀ táwí wọ́n ti parí ẹ̀ Ọlọ́run bá aláàtí yọ́nú sí wọn wọ́n ti dọ́gba àlìjánnà àwọn tẹ̀sán wa ń sọ pé Muawiya lọ́jẹ̀bi Ali lọ́jàre inú àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn ọmọdékéwé tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ burúkú yìí ọ̀kan wá bímọ nínú ọ̀sẹ̀ yẹn ó bímọ nínú wa ìgbà tó ń sọ orúkọ ọmọ lọ́ba sọ ní Muawiya èkejì rẹ̀ òun dé lọ́wọ́ rọ̀lẹ́ wọ́n ti gbókọ̀ ọmọ jáde kó tó dé wọ́n ti padà sàmẹ́náhù àbí sàmáìnáhù wọ́n ti parí ẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ gbàgbọ́ ọlọ́mọ orúkọ ọlọ́wà sọmọ rẹ̀ ó ní Muawiya ni Muawiya lọ́wọ́ adé sọmọ rẹ̀ ọ mọ̀ pé ọ̀tálì wọ́n ti dọ́pọ̀ lẹ́rú náà ní ìjọba ní tí ń kà yẹn kò sínú àṣìmáwí ìtọ́gbọ́n yẹn kò sínú lálàrí ìtọ́gbọ́n yẹn kò sínú mọ̀kọ́dìmọ́tìlẹ̀ ìsíyà nínú àwọn tẹ́lá táwọn bàbá tí a ṣe ń kó wa ń jọun ìtọ́gbọ́n yẹn kò sínú tírà àfa kankan mú àtà kò sí mbẹ́ àmúgbà tí wọ́n ti sọ fún ó tẹ̀ bìlífù àfa ẹ̀ àfa làwọn yẹn bìlífù sí wọn bìlífù Kùránì wọ́n bìlífù àfa wọn kọ́dà tá àfa wọn bá ní ànábì kọ́ ló ń gbé Kùránì fún wọn ní bẹ́ẹ̀ ni ibi àwọn bá dé nìyẹn kọ́dà ọ̀kan sọ ní tá àfa wọn bá ń wọ náà lọ àwọn jọ ń lọ ní sọ jáde lẹ́nu iná rò ló pé iná lé búrẹ́dì ló pé wọ́n làwọn jọ ń lọ ní tán nígbà tọ́rọ̀ rí báyìí ló fi jẹ́ pé wà á ta jẹ́ àlòsùn náà tọ́rọ̀ ti yé tọ́rọ̀ ti yá wà àwọn oníṣe ṣíríkù àníṣe bídíà àti ní ṣe ẹ̀sìn ṣíà súnà nàbì ẹ̀sìn ìsìláàmù tọ́lá láàfíà láàmà ṣe kíni láàmà ṣe káwá máa pè àwọn náà ká máa pè wọ́n gbogbo àwọn tí wọ́n bá ti dọ̀rọ̀ rúmọ́ lọ́wọ́ ká máa ṣàkíyèsí wọn bẹ́ẹ̀ ni ká bá ti sọ̀sọ́ kú sọ kọ́ bá tún ṣe àti di ọmọ náà ò pẹ́ rárá o ìyàtọ̀ tí ń bẹ láàrin iná àtàlìjánná fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ni èyàn onímọ̀ fóun ti já síbẹ̀ ibùn ti já sínú ná kọ́lọ́mọ ṣe wà lọ́mọ ná ẹni wọn bá ti mọ sọ yìí kọ́lọ́mọ sọ ọjọ́ sàǹfààní fẹ́mi ti mọ sọ kọ́lọ́jọ́ sàǹfààní fáwọn àtàgbọ́ gbogbo àwọn tí wọ́n gbé ṣíà lọ́wọ́ nílẹ̀ Yorùbá kọ́lọ́mọ sábà dá wọn lọ́wọ́ kọ́ kọ́lọ́mọ jẹ́ wọn rérò àwọn náà kọ́lọ́mọ jẹ́ wọn túbá gbogbo àwọn tí wọ́n sì ń ka tẹ́lá ṣíà kọ́lọ́mọ lé wọn kó níbẹ̀ kọ́lọ́mọ bá fọ̀nàmọ́ wọn kọ́sàdókùn mọ̀nà tiwa náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا.